gbàre ayọ̀ gbàre mi fún mi. Orí mi àpèrè ire ìwọ̀n yàn gbére mi fún mi. Àgẹ́rì bímọ tí ń gbàre ayọ̀ gbàre mi fún mi. Ẹlẹ́dàá ẹni ọmọ ìyá pẹ́ ní níjà o. Òṣì ẹ̀yà làwọn ọmọ ṣe pé níyàwó. Ẹlẹ́dàá ẹni ọmọ ìyá pẹ́ ní níjà o. Òṣì ẹ̀yà làwọn ọmọ ṣe pé níyàwó. Orí mi àpèrè ire ìwọ̀n yàn gbére fún mi. Àgẹ́rì bímọ tí ń gbàre ayọ̀ gbàre mi fún mi. Orí mi àpèrè ire ìwọ̀n yàn gbére mi fún mi. Àgẹ́rì bímọ tí ń gbàre ayọ̀ gbàre mi fún mi. Ẹlẹ́dàá ẹni ọmọ ìyá pẹ́ ní níjà o. Òṣì ẹ̀yà làwọn ọmọ ṣe pé níyàwó. Ẹlẹ́dàá ẹni ọmọ ìyá pẹ́ ní níjà o. Òṣì ẹ̀yà làwọn ọmọ ṣe pé níyàwó. Ìkàwọ́ lọ́sọ̀ọ́ orí mi gbé mi débi re. Ẹ̀dá ẹni làlàyé mọ́ ẹsẹ̀ wo bí eré sí mi lé. Orí mi ti rí mi kó tó fi mi jọba. Ẹ̀dá mi ti rí mi kó tó pè mí lọ́lọ́lá. Orí ló mọ̀ lọ́la kò sẹ́ni tó mọ̀ la. Orí mi àpèrè ẹ̀dá mi tètè gbáre. Ire ní tábàárẹ̀ orí mi máa kọ́re. Orí tẹ́rí yẹn lẹ́jà fi ń bàbú. Orí mi àpèrè ire ni wọ́n yàn gbére fún mi. Àgẹ́rì bímọ tí ń gbàre ayọ̀ gbàre mi fún mi. Orí mi àpèrè ire ni wọ́n yàn gbére mi fún mi. Àgẹ́rì bímọ tí ń gbàre ayọ̀. Bọ̀dé orúkọ tiẹ̀ ló máa ń sábà mí lórí. Dàmọ́lá Adédàmọ́lá yóò dáa fún yín o. Ẹ rí bá ti ṣe ẹ rọ̀nà gbígbà ẹ wo gbogbo nǹkan yín tó ń dùn tó ń dán Ọlọ́run àjọ máa dùn sí mi. Ẹ tó bá wá ní gbogbo òní dán mọ́ tí ẹni ò ní dán lágbó Ọlọ́run nǹkan kan ló gbé mi wá sọ́dọ̀ yín o. Ṣé rí ṣé wò mí ọmọ mẹ́ta mo bí. Ṣé rí àkọ́bí ọmọ mi yẹn mo fẹ́ wọ secondary school. Àbọ̀ bèbè àfarawé lèmi náà ṣe kí n ti dúró sẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́jẹ́jẹ́. Èmi náà ni wọ́n kọ́ ọmọ lọ sí aládàáni, èmi náà kọ́ ọmọ lọ síbẹ̀. Mo rò pé continuity yẹn á lè bà mí lọ́wọ́ níbẹ̀ yìí máa ń sọ continuity yóò jẹ́ mi lọ́wọ́ rárá. Jẹ́ kí n mọ́ ọmọ kó mẹ́ pé ẹjẹ́ àlọ́ sí tiwọn tí wọ́n láì kó jọ ọ́ sí tiwọn tó dùn. Bára já fẹ́ ṣe èmi ò dé ká ìfẹ́ kọ́ ọmọ mi ó má kàwé kó tó ń ṣe mí nìyẹn. Ṣé kí n máa tọ́ ni ẹ̀rù tó jẹ́ ti ń bà mí tó ń bà mí jù táwọn tó kún ẹ̀ ni ṣẹ́rọ̀ òun kí n bá tẹ̀sí lè ṣe òun àwọn ti bí àmà àrùn mọ́ tó bá di àsìkò tí nǹkan tó mọ́ wá nídìí rẹ o 150,000. Olówó ń ṣọ̀rẹ́ olówó, olòṣì ń ṣọ̀rẹ́ olòṣì. Bọ̀dé bí ìwé Túndé lọ́rẹ́ tèmi. Ẹ̀yin oṣù lòṣì confam. But torí condition tó wà rán owó tẹ̀lé ló ń jẹ́ kẹ́yìn náà máa kéde owó káàkiri. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ wo kò sí ẹni tí ọ̀dà owó lè dá. Ṣùgbọ́n lọ́dọ̀ tiwa tẹ̀ ń wò yìí, bẹ́ẹ̀ ṣe ń wọ̀ yìí, tí wọ́n bá sọ wípé owó máa dá wa èmi taka ìdá tí wọ́n bá tí owó àwọn kan bá ń ná tó bá ń sá lọ́wọ́ wọn tó ọwọ́ tiwa ẹ ṣe ń wá ẹ kò lè sá kò sára táwọn fi owó dá èmi máa ń mú owó nínú ilé máa lẹ̀ mú ara kiri nínú ilé tẹ́lá wọn ní rúùmù wá sí tọ́lọ́ tèmi nínú yàrá tó lè tèmi lẹ́yìn tí lọ́rẹ́ kí n lọ mú wọ́ pépà mí ní mú wọ́ pépà sọ̀rọ̀ náà owó yìí ni ṣàṣàmùrà wá sọ fún ṣàṣàmùrà màmá fi gọ́ọ̀ màmá fi lẹ́mọ̀ mú ní wọ́ pépà tí bá lo bóyá bí 100 naira lẹ́nu màá lo 200 naira tí bá lo 200 lẹ́nu màá lo 500 naira èyí tó wà mẹ́sàn-án 1,000 naira
but lálẹ́ yìí máa ṣe kó mbẹ́ máa wá $100 $300 máa lẹ̀ so that ìyàwó mi tó ń bọ̀ láti ibi Amẹ́ríkà yẹn tó bá dé akọni pé no owó yìí nǹkan tó ń fẹ́ fáàmù rẹ̀ pẹ̀lú owó tí ẹlẹ́ nídìí ẹ má jẹ́ kí n tàn yín kò tó owó táwa máa ń ná ní club kò tó owó tí mò ń ná club tí ẹ ta bá drive jáde sìn tí bá máa dé junction mẹ́rin àwọn kan wà ń bẹ máa gbé owó sókè wọn máa pariwo ìgbà míì wọn kàn máa fọ́gbọ̀n. àwọn ọmọ ọ̀láìsàn ni. ìgbà míì bíi 300,000 400,000 àwọn náà fún wọn. láàyè náà láàbò wọn lè sọlá síra wọn lè lọ sí. láìsàn ilé aláwọ̀ yẹn náà ni torí pé òun ló dá owó òun ló fún wa nínú ẹ̀ka àmọ́ ẹ̀wọ̀n náà. Dàmọ́lá ẹ ti ń sọ̀rọ̀ bíi Boko Haram. mo ń gbéṣọ́ lọ́wọ́. àbí ẹ ń bá àwọn Boko Haram ṣiṣẹ́ ni. irọ́ wa kó má jẹ́ pé ẹ máa ń fa irun torí ó ń dán kó má jẹ́ máa ń fa kúrò ẹ máa tún dá padà. ṣé wàá rí àpò ọ̀tún tẹ̀ ń wò yìí àbí tó sì tẹ̀ ń bá kó síbẹ̀ tó bá ti jẹ́ bíi 300,000 naira. àwọn àpò méjèèjì àwọn sọ wípé Adédàmọ́lá ó ṣe kó owó ìkó mbẹ kó gbé mílíọ̀nù wọlé àwọn apàtà sínú rúùmù mákànlá ní mílíọ̀nù náírà tó wà tó síbẹ̀ inú right side yìí ni o àwọn left side yìí àwọn tó dọ́là sábà kún bẹ́ẹ̀ tábà dé club tá à ń lọ àwọn ọmọ tàbí lọ bá ṣe báyìí akọ̀mọ̀ máa ń náwó fún wọn ni torí club ni wọ́n ti mọ̀ wípé n tá ń gbé bọ̀ òwòrò jẹ́ 150,000 naira àgbẹ̀rọ̀ gbé mílíọ̀nù náírà tí ó bá gùn wá dáadáa torí wá bá tàn mọ́lẹ̀ títí yẹ wá bá gùn mí tọ̀ wọn á kó dọ́là ti di jáde pé yà èmi gangan lọmọ bàbá olówó àbí bẹ́ẹ̀ kọ́ òun gangan ni bòdé díwé o ẹ̀rí tù lámà ní àtẹ̀wò yẹn ọ̀rẹ́ mi Adédàmọ́lá ni àjọ lọ́wọ́ ni bá a ṣe pín lọ́wọ́ nìyẹn. tó bá bẹ́ẹ̀ torí 150,000 naira ṣe ń sọ àtúntò láì ṣe pàṣẹ náà tẹ̀lé ṣọlá mi létí ẹ̀rọ àpò bẹ́ẹ̀ láti fún 150,000. ẹ má wọlé ẹ ti gbà. èrò 150. Dàmọ́lá no sorry agent jẹ́ kí a ràn wọ́n lọ́wọ́ a máa fún 300,000. 300 ẹ wo ṣe rí nǹkan tí agbára mi ò kà òun ni mo béèrè fún 300,000 yìí ó ti pọ̀ jù 150 ní kẹ́ fún mi. mo fẹ́ kí n ní gbèsè lọ́rùn. kí lẹ sọ báyìí sọ̀rọ̀ báyìí a fún yín ni. àbí pé àwọn ẹ̀ máa ń lé o. ẹ má bá kẹ́kọ̀ọ́ ẹ mọ̀ ẹ má ì tí ò lọ ẹgbà tí wọ́n á lẹ bẹ́ẹ̀ta ẹ mọ̀ àwọn bí agbára ń ṣe gbé nǹkan mọ́ sí i irú ẹni síta wà lórí sí i mi ò wọ́yẹ ẹ̀yìn àná orí bírèkì òwe bí ara tó ní bàbá dúdú bàbá dúdú òwe. ok mi á tún wá fún yín ní 100,000 náà mi kì í 400,000 láti lò wọ́n ní ìjọba dé. ṣẹ́rí ilé ètò ìṣẹ̀lẹ̀ yìí mo lè túmọ̀ ìsáàbù torí gbogbo àgbẹ́kẹ̀lé ló ti dùn fún wa ẹ̀yin lèmi náà fi ṣe aṣọ tí mo fi ń múra ọ̀nà tẹ́ gbígbà yìí ó ti wá gbogbo wa lọ́wọ́ báyìí ẹ̀bùn tẹ́ bá wò mí dáadáa tó yẹ pa gbogbo owó tó kù lákàtí mi 13,750 naira ẹ̀yin dẹ̀rẹ̀ wọ́n ti freeze account báwo la ilé ìṣèlú la fẹ́ bá yàrá já sí ọlọ́run ṣẹ́rí a lè mọ ẹjọ́ dátà bá dátara wa náà ẹ̀yin náà ó kù díẹ̀ káàtó fún yín ó kù díẹ̀ káàtó fún yín àyẹ̀ ń ṣàdúró wọn báyẹn ti jẹ́ kí n gbọ́ tẹ bá tẹ wá fẹ́ á ṣe jìbìtì ó yẹ kí brain yín sọ fún yín ní tẹ́ ń kó lẹ́ẹ̀kan náà ti pọ̀ jù ó ti pọ̀ jù wọ́n máa mú yín ẹ̀ ní brain tẹ́ ẹ̀ rò ó ní báwọn tanker driver ṣe máa ń ṣe ọpọlọ wọn ẹlòmíín wọn lọ gé fóòmù wọn jù sínú petrol tó bá dé ibi tó ti máa lọ deliver èyí tó máa ṣẹ́kù nu fóòmù ẹ̀yin máa lọ fún bí kan ẹ máa lọ tà yẹn ni tẹ bá jù sínú diesel náà rice and beans ẹ máa tà bí kan ni ẹgbẹ́ di tanker mẹ́rin ẹgbẹ́ yẹn ráyè ẹrù wọn ya wùlé bẹ́ẹ̀ náà ni ọ̀gá fat bí mo bá fẹ́ bẹ̀rẹ̀ journey báyìí because a ṣẹ̀ṣẹ̀ fẹ́ tún ayé tò ní báyìí a ṣẹ̀ṣẹ̀ fẹ́ tún tò ní aláwa. orí mi àpèrè ní ìwòyàn gbé mi fún mi àgẹ́rì bí mo ti ń
Hello. Àwọn dáhùn. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní tọ̀sán bá jà ọ̀run máa ń jọ parí. Tẹ́tí ò bá sí lórí orí máa ń jọ àpò láàkì. Tí eyín ò bá wá sí lẹ́nu gbogbo ẹnu àjọ kòrò fún ṣáà. Ṣé ìyẹn ló kú yìí kú? Wo ẹni ṣàlàyé fún mi dáadáa. Irun tó ń wo yẹn láṣìírí orí. Èékánná tó ń wò ń láṣìírí ọwọ́. Aṣọ tó ń wò ń láṣìírí ara. Tí aṣọ bá wá ti kúrò lára, ṣé Tolúwẹ̀ òdòfo ni? Ẹ̀yin wá kó gbogbo aṣọ ẹlẹ́fẹ́ lọ tà. Ṣé ìyẹn ló kàn ní? Túndé, ṣeré yẹn kó sórí ẹ bẹ́ẹ̀ ṣára kó sórí ẹ bẹ́ẹ̀. À ń sọ̀rọ̀ àṣírí. Tí ó bá sọ bá àṣírí ṣe fẹ́ bọ̀, jọ́kì ló gbójúlé náà. Mo bí ẹ̀ ń sọ̀rọ̀ ẹni orí ló ń bá àṣírí orí, èékánná ọwọ́ ló ń bá àṣírí ọwọ́, gbogbo ọ̀nà ló ń bá àṣírí ẹsẹ̀. Báwo ni wọ́n ṣe mọ̀ wípé gbogbo nǹkan ẹ̀ ló ń bá àṣírí nǹkan tí wọ́n sọ yẹn? Tí ò bá sí owó lọ́wọ́ ọmọkùnrin, báwo ni ọmọkùnrin ṣe fẹ́ bàṣírí? Kò sí owó ọmọkùnrin ò lè bàṣírí, jákàtà ilé kan náà lè fi bàṣírí. Jákàtà. Ẹ jọ̀ọ́, ṣé gbogbo eléyìí ló máa help situation ni? Eléyìí ò lè help situation yín. Ẹ wo, Ọlọ́run má jẹ́ kó mi tán lẹ́yìn ẹja yín o. Ọlọ́run ò ní jẹ́ kí aṣọ kúrò lára yín torí òun láṣìírí ara. Ẹ jọ̀ọ́, tó tí ẹ bá ti di kòròfónsìn, ìyẹn ló kù yín kù. Àwọn ilé tó wà lọ́nu iṣẹ́ òun láṣọ ni. Ẹ kó gbogbo àpótí aṣọ yín, ẹ kó yẹn sílẹ̀ lẹ́fẹ̀ẹ́ lọ́ta, èlò lẹ́fẹ̀ẹ́ rí mẹ́. Solution nìyẹn, jẹ́ kí ata ilé yìí kátà ká lè bàṣírí. Ìdíwé ẹni já ẹ. Ìdíwé gangan náà ni ìdíwé ni pé ká lọ kàkíní tó wà lẹ́yìn gẹ́gẹ́ bí orúkọ. Ká fi lówó. Ojú ò tì yín mọ́. Ẹ fẹ́ bọ́ síta ẹ fẹ́ máa taṣọ yín. Èlò ni gbogbo nǹkan tẹ fẹ́ tà, èlò ló tẹkùn yín. Ara kún láṣọ gbági. Báwọn àgbàlagbà ṣe sọ. Màá gbá ojú ẹ. Ara kún láṣọ gbági. Màá gbá ojú ẹ. Wo Túndé. Àní ò sáyè. Túndé. Ok, ẹ taṣọ ìyẹn tún kọ́. Ẹ jẹ́ kí ebi pa wá kú. Fún wa lówó. Ẹ jẹ́ kí ebi pa wá kú. Ẹ lọ́wọ́ ẹ fẹ́ fún wa ní owó. Èlò lẹ fẹ́. A fẹ́ 1 million. Ọlọ́run á ṣe. Kí ni? Ìbọnúgbẹ́rù lọ. A ṣí ìbọnúgbẹ́rù lọ. Ìbọnúgbẹ́rù lọ sí. Kí ni mo gbé ilé ìlú? Bọ̀dé, kí ló wá dé? Mo retí oṣù kìíní, oṣù kejì, oṣù kẹta, oṣù kẹrin. Tó fi gbóṣù kẹjọ. Tí bá gbé lórí fóònù, bàbá máa gbé ìgbàdà, bàbá máa gbé ìgbàdà, bàbá máa gbé ìgbàdà. Wọ́n máa sọ ló máa sọ títí tó fi gbóṣù mẹ́jọ. Wo bí o sì mọ̀ pé ẹbí wọn ṣe àwọn kí á ti kà kọ́ tó pé wọ́n á ti kọ́kọ́ lọ wo súrà ẹ̀ tó fẹ́ gbélé fún kó tó gbélé fún. Èmi ò bá fánigbó lóhùn rẹ̀ o. Bọ́lá ṣe dé mi lèmi ṣe lọ tèmi. Wọ́n gbé ẹ̀ títí tó fi gbóṣù mẹ́jọ. O respond, bàbá máa pè, bàbá máa pè, kí ló dé, kí ló ṣẹlẹ̀ sọ fún mi. Ẹ má bọ̀ sá, ó ń ṣe pé òun wà káwọn ìjẹun ilé ṣùgbọ́n ṣàwọn ẹgbẹ́ àṣẹ báyìí tẹ́lẹ̀ àá ti sán àá tó fún yín èlé gan pé òkè bàbá ẹ fi ṣáyé iṣẹ́ gbọ́ lọ́wọ́ mi ni. Iṣẹ́ bọ́. Ohun tó ń ṣe mí nìkan gan àti ọwọ́ Dàmọ́lá. Wo bí nǹkan máa sọ ni pé mo fún yín ní oṣù méjì sí i. Ṣé o tó oṣù méjì yẹn bá ti ń pé mo fẹ́ lọ́wọ́ bá bẹ̀rẹ̀ àbúrò mi lé ẹ sanwó gbogbo oṣù mẹ́wàá yẹn kẹtù sanwó ọ̀tún àsanlẹ̀ ẹ máa ń san pé wá di pé gbogbo ẹ wá ń dago tó ń dago yóò tójú sùn. Ọ̀pọ̀ ẹ̀ má bínú pé dá sí Ọlọ́run àwọn ìlú ẹni ṣubú dá. Tàbá bọ̀. Ẹ má mọ Ẹ mọ̀ mí. N ò rí ẹrí rárá. Bíbélì máa kárí olórí pẹ́ àwọn kan gbàgbé. Ó yẹ lọ́rùn ẹ lè gbàgbé mi sí o. Ẹ sà ẹ ti wá bí rí ìgbà yẹn gan àjẹyìn lówó àti sanwó lẹ̀ tó yé mi nìkan lè bá lé ẹdí lọ́dún ẹlẹ́ẹ̀kan ní kẹwàá kíwá ni mo ṣáyé fún yín jù. Lódodo èmi rò pé wọ́n rọ ẹlẹ́ ni. Èmi kẹ̀ àdìrẹ́ mẹ́ta lẹ́nu lọ́jọ́ ẹ̀ èmi mo rà fún yín mo rán oúnjẹ fún yín
ọjọ́ ẹnìkan pé èèyàn ní kẹ́ẹ̀pẹ́ padà ẹlẹ́ẹ̀nìkan káàdì ìtura káàdì fún ẹni. o máa ń rántí ọ̀rọ̀. ẹ̀kẹ́lẹ́ sá ẹ̀kú kó lè dá sá. ẹ sá ẹ má bínú ẹ ní sílé gbé fún yàn àwọn èèyàn dẹ̀ ní sílé gbà ṣe rí níbi tá a bá dé gẹ́gẹ́ bí kejì mi ṣe sọ àti ha. ẹ ṣe kí ni. ibi tá a wá há sí ẹ̀yin nìkan lè ràn wá lọ́wọ́ ṣẹlẹ̀ tí ilé bá ṣe ń bóyàn láṣìírí oore ni o ẹ̀dẹ̀ ti fi ilé ìbò wà láṣìírí oṣù 8 àwa náà mọ̀ kó máa rí bẹ́ẹ̀ ẹ mọ̀ kọ́tẹ́ máa ṣe sá ẹ fún wa lóṣù 6 sí. kí ló wí. 6 kò jọ sórí bó ṣe sùn síbẹ̀ mo ti rí pé nǹkan tí ó jáde rẹ̀ dára ó burú o kí n ṣe ìlànà kí mo ti fi lébò yìí láṣìírí oṣù 8 mo tún fún yín lóṣù 2 sí ọmọ ádámọ̀ kí tí wọ́n á fún yín lóṣù 6 sí. ok kó má dàpọ̀ àná fẹ́ jẹ́ àyùpá ṣẹ́rí méjì yẹn á padà jẹ́ ojú oṣù 10 ẹja sọdọọdún kan oṣù mẹ́rin sí. kò jọ mo ń gẹ lọ́wọ́ tún bọ̀rù ká obìnrin oṣù 6 o tún fojú mẹ́ o tún dín oṣù 2 gbọ́ bẹ́ẹ̀ mo ní kò jọ. tábà ṣírò owó tàbí ṣe fàájì fún yín tábà ní ká máa fi lólé lọ fọ́dún 6 a máa lólé lọ bá a ní ṣe bẹ́ẹ̀. àwọn ń sèrè gun nìyẹn pé torí bó ṣe fàájì fún mi pé ìyọra bọ èmi kan tó wọ orí fàájì gidi ni mí ní mo ṣe bẹ̀rẹ̀ mi wò ẹyẹ méjì èmi. ẹni bí sàlẹ̀ yìí mo mọ̀ yín bàjẹ́ ẹ̀bọ̀ tí ẹni wá nínú ọ̀rọ̀ yín sùúrù mo ń bọ̀rọ̀ mi bọ̀dẹ̀ àríyá nínú ọ̀rọ̀ yín ẹ sọ̀rọ̀ tó wú mi lórí lẹ́ẹ̀kan ẹlẹ́yìn náà máa ń ṣàyè fáwọn èèyàn gidi mo dẹ̀ mọ̀ yín ṣe níbi táwọn wá wà sí àti wà ní ẹgbẹ́ ògiri ẹ gbé wa kó mbẹ ebi ń pa wá ẹ ṣàyè fún wa báyìí sá ẹ wà sá. sórí ipò ilé mi pa ìgbójú nǹkan tí mo ṣe lọ ojú ẹlẹ́dẹ̀ rí sórí ó wà nínú constitution àwọn agent pàápàá pé tẹ bá ń jáde lọ fẹ́ lọ sí owó mọ́tò tẹ fẹ́ mú lọ tẹ máa wọ̀ padà òun ló gbọ́dọ̀ wà lápò yín torí tó gbọ́dọ̀ ṣe owó olówó mọ́ yín lọ́wọ́. ẹ wo mọ́tò yín yẹn náà ní kẹfì rẹ̀ wá àti búrẹ́dì fún àtàbẹ̀ sàmì. ó burú owó tẹ̀lé máa fi wọ mọ́tò kí wọ́n máa fẹsẹ̀ rí ibi sí mo ṣe sọ fún bá mo ti fẹ́ gbà. bàbá ìsọ̀rọ̀ náà kí ni nǹkan tó bá bọ̀ sọ̀rọ̀ náà kí ni good news good news bad news. abẹ́gbọ́n ṣe mí ti lè mi lórí mi tó bá mẹ́rin tí wọ́n price tí wọ́n ná bàtà àti aṣọ sórí ètò àdúgbò. bàtà mẹ́kẹ̀rẹ́ tó mi jọ bèèrè lọ́mọ pé lò náà èlò lọ́nà. ó ló máa ra bàtà 25,000 ó ló máa ra ní 1,500. ọ̀rẹ́ kí ni nǹkan tó ń ṣe gan-an ètò ṣé òun mọ total amount mọ́ ni ṣé òun mọ iye owó mọ́ ni ṣé 1.5 ni wọ́n sọ ni àbí 1,500 náà ni wọ́n sọ pé àwọn fẹ́ san. 1 billion ni. àní 1,500. do ṣé wọ́n yàrá yìí ṣé wọ́n mọ ọkọ tí wọ́n ń ṣe ni ṣé wọ́n mọ bamakẹ́tì mọ́ ni ṣé wọ́n rí logo Nike ní ara ẹ̀ ni ṣé wọ́n mọ̀ pé Nike best designer ni ṣé wọ́n rí mẹ́ka yẹn ni wọ́n mọ̀ wípé no ọ̀rẹ́ wọn ò lè rà ní 1,500 naira bàtà tàbí ní 25,000 naira ok fine tó bá jẹ́ lórí bẹ́ẹ̀ má jẹ́ ká ta ẹni tí mo jẹ́ ká lọ sí Ìkòròdú ká lọ sí Damije hotel ní Ìkòròdú àbí ká lọ sí Damije complex tó wà ní Ìgbè junction ká lọ bá Damije bẹ́ẹ̀ Damije àmàkọ́ Nike méjì fún gbàm 25,000 naira ló lè fún wa ní 25 million kó sọ pé òun yà wá tí Damije ìbára sọ pé òun sọpọ̀ tiwa ká tún wá lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ Òtúkókó náà tàbá débẹ̀ sáàbọ̀ nílé epo ẹ̀ aláka petrol station òun náà máa sọpọ̀ tiwa 25 million naira òun gan fún rẹ̀ ó lè garanti wa lọ́lẹ̀ pé òun fújà wa kárí ìmọ̀ àlùná for now tábà tó wá dọ́dọ̀ Abíọ́dún Chicago gbọ́dọ̀ sọ pé òun ò dáyàn mọ́ 25 million naira ó kéré ní orí tí Chicago lè ṣe fún wa tábà gbàgbé ẹ̀ pàpàtà pé àti àwọn lọ sọ́dọ̀ èèyàn wọn jẹ́ ká lọ sọ́dọ̀ wọn lámìnà Sàbí Olúwo àbí tí àbá ta mọ́ òtẹ́ẹ̀lì jẹ́ ká bọ̀ kó méjèèjì dání bàtà yẹn gbọ́n Nike kọ́kọ́ ní Nike àlásán ó ti báńkì kí n kówó sí báńkì inú ilé ló máa ń kówó sí ó máa ka 25 million ẹ̀ wá ká fún wa jẹ́ ká kówó lọ́dẹ̀ má ta fẹ́ níbọ̀dì mọ́. wàlátàlá agídí owó ẹ̀jẹ̀ gbogbo wàláì ní ilé lọ ilé ẹjọ́ fìtì. dábàlá oògùn bàbá wa já oògùn mi bá wa fa tó bá lè oògùn mi bá wa fa ọ
kálẹ̀ ní 500 naira orí ẹ̀ ká fi gbọ́ ògùn ká fáwọn aládùá àwọn oníbàárà kọ́ bá rí ògùn dànù 1000 naira kákọ́ tẹ̀ fi jẹun náà bọ̀ mo wà ṣọ́ ẹ̀ pé tábà máa padà sórí ọ̀dọ̀ Òtúkókó ni o ọ̀dọ̀ Chicago ni o ọ̀dọ̀ Saki Olúwo ni o ọ̀dọ̀ Damije ni o ọmọ sọ problem wa jẹ́ ká ta ní 1500 naira jẹ́ ká lọ àlọ́ bá wọn ìlẹ́ta kọ́kọ́ ta ní 1500 ká fi 500 lé ogun 1000 tó kù kálẹ̀ fi gbọ́ bùkátà. àwọn Yorùbá bọ̀ wọ́n ní tọwọ́ bá ṣe ṣú a máa ka lórí ó dàbí ohun tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀ ni màá padà ṣe ìlú wa tí mo fẹ́ lọ tí mo dẹ̀ mọ̀ pé ọ̀nà àbáyọ wà mí náà ni màá padà lọ. Bọ́dí kí ló dé tó sọ̀rọ̀ báyìí? Bọ́dí ọmọ gbogbo owó ìtẹ́lẹ̀ ló ti já wá sí. Ó nírònú ọmọ bó ṣe ń sọ̀rọ̀ òun sọ̀rọ̀ bí ìgbà tí Ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ nígbà kan ká náwó bí ẹni tẹ́ o. À ń ṣe owó bó ṣe wù wá bí ọmọ bàbá olówó. Láwọn tó jẹ́ wípé nígbà kan ṣé àwọn Damije nínú gbogbo ọdún bẹ́ẹ̀ aláṣẹ Damije ò tẹ tá máa ń fi owó tá máa fowó dẹ́rù bà tá bá dé kílọ̀ gbogbo ọdún wọn yẹn wọ́n máa ń sá fún wa ní. Dó Òtúkókó ilé epo tó lòun kọ́ sí sábó mẹ́ẹ̀ alága petrol station ọmọ yẹn ilé epo petrol station táwa ti kọ́ lẹ́yìn ìgbà yẹn ni kò sí nǹkan tí Saki Olúwo ń bẹ̀rù lára wa bó ṣe jájà nígbà rẹ̀ torí owó tó wà lọ́wọ́ wa ni. Tá a bá ń sọ̀rọ̀ Abíọ́dún Chicago bó ṣe jẹ́ ọ̀rẹ́ ogun wọn tó bó ṣe ń pa owó ẹ̀dá wa láti lo ìbò tó bá dé Nàìjíríà bí ó mọ̀ pa wà mẹ́tẹ̀ẹ̀ta yìí o tá a jókòó yìí o tá a bá ti dénú club owó òun wọ́n máa ṣe sí wẹ́wẹ́ ni. Ó ní ìnáwó ṣe ìnáwó ń pè wá náà ń jaraga ó ní ìyàwó ṣe ìyàwó á ṣe bàbá ìyàwó kò sí nǹkan méjì torí owó tó wà lọ́wọ́ wa ni. Ó dà náà ọmọ yẹn movie premier láti lọ yìí wọ́n lọ di movie premier gbọ́n lọ jẹ́ Nàìjíríà bí àwa ìlọ́gbọ̀n lálága ok tabade club ní jókòó sí vvip la máa ń jókòó sí very very important person ni wọ́n máa ń pè wá kò dẹ̀ sí ẹni tó ń bá wa mẹ́tẹ̀ẹ̀ta yìí dùn àwọn yẹn mílíọ̀nù náà bàjẹ́ náà ó wá dé sí láti gbà tí ìyá ti ń jẹ wá tó ẹgbẹ́ àwátà tó ẹgbẹ́ nígboro àwọn èèyàn máa ń káwọ́ sókè fún wa ni ó wà dáwọ́ àwa dẹ̀ tó ẹgbẹ́ à ń káwọ́ sábẹ́ aṣọ àmọ́ máa yọrin lẹ́gbẹ̀ẹ́ ògiri kí ló dé tí wò ó ti sọ ilé látijọ́ yìí ká ti lọ bẹ́ẹ̀ kí wọ́n ti assist wa gbogbo nǹkan problem tá a wà yìí wọ́n ti kọ́ wáyọ́ bẹ́ẹ̀ àkọ́dà Túndé bá ọ̀pọ̀ ìsọ̀rọ̀ ọ̀pọ̀ tó ń ṣe ò dáa nǹkan tó ń ṣe ò dáa. èèyàn máa gbọ́ kó ń ṣe pé bóyá èmi náà fẹ́ lọ ṣùgbọ́n mo ti délé ó ti pẹ́ tí n bá dé ní kí n lọ sílé báyìí kò ná wa rárá pẹ̀lú calculation àná 30,000. ìwé wọ́n rí ó ti mú owó èèyàn wá ń sìn àìdíà tó dáa èmi ò ní sọ pé kó o máa lọ èmi dẹ̀ sọ́pọ̀ tẹ̀ inú tèmi dùn ṣe gbogbo condition tá a wà yìí kò sẹ́ni tó pè ní wa tábà wá ti rọ́nà ẹ jẹ́ ká tọ̀ ṣùgbọ́n ibi tó ń lọ yìí olóòfẹ́ lọ fi owó ṣe rúdè lọ́rùn ó ti gẹ̀ẹ́tì owó yẹn ìbò ló wà báyìí tí wọ́n náà dẹ̀ mọ condition tí gbogbo wa wà. ẹ̀ẹ́dọ̀ èmi ní 10,000 lọ́wọ́ ẹ̀yin méjì ẹ lè wá bí ẹ ṣe máa fi yòókù sí kákó nù. báwo la fẹ́ ṣe tí wọ́n náà mọ nǹkan tó wà lẹ̀ tá a bá yọ 10,000 kúrò nù 30 àpò 20 èmi tí yóò ń wò yìí gbogbo owó tó wà lọ́wọ́ mi ò kú 4,500 lọ 4,500 ni wọ́n á rí ìfẹ́ fi sẹ́tù màmá àtàrí màmá tó jẹ́ pé ọwọ́ ẹ̀ láti máa ń gba credit àwọn gbogbo nǹkan ìwọ gan ló lọ tí jù lọ́wọ́ ẹ̀ tó máa ní òun ronú òfẹ́ fọtí òfẹ́ fi pàrònú rẹ tó bá wà mú tán tọ́tí bá dá lójú ẹ̀ ṣé ìrònú òkè padà wá báyìí máa ṣe òye mi o ìwọ náà sọ̀rọ̀ o. Túndé ṣùgbọ́n mi ò ní owó kọ́bọ̀ ò sí ní owó mi Mr. Bọ̀dé Ìjìnlẹ̀ ṣé bí wọ́n ló mọ owó yìí nígbà tó ti mọ owó ìdè lórí yín níbi tí wọ́n ti lè ẹ̀ẹ́bù wa mọ owó ètò fi máa wá owó tó máa sọ fún wọn ṣe rí owó tó wà lọ́wọ́ èmi fẹ́ fún yẹn wà ní o owó tí mo máa fún yẹn wà ní oṣooṣù wọ́n ti béèrè lọ́wọ́ mi lánàá mo lè sọ pé máa fún ìyẹn ló wà lọ́wọ́ mi ò ní owó kọ. ó yẹ lọ́hùn gbogbo ẹ̀yọ́ lọ ṣòro owó tó sọ yẹn irọ́ ló ń pa torá nà mo rí tó ń ka owó ètè mi sì rí ká pẹ̀lú long distance tí mo ti mú ṣọ́ọ̀tì mi kò ju 7,000 lọ tábà kàdàdà jù bẹ́ẹ̀ lọ. ìyá ìwọ ni ìwọ ni wà ṣe nílé. ó wà lọ́lẹ̀ ìwọ ló wà. èkúté funfun bò ló wà lọ́tú yóò lè rí àbó ti rí yẹ kó lọ dáa. àní ò lè rí.
báyé mi fún mi. Ẹlẹ́dàá ẹ̀lú ọmọ ìyá pẹ́ ní níjà o. Òṣì ẹ̀dá làwọn ọmọ ṣe pé níyàwó. Ẹlẹ́dàá ẹ̀lú ọmọ ìyá pẹ́ ní níjà o. Òṣì ẹ̀dá làwọn ọmọ ṣe pé níyàwó. Orí mi àpèrè ire ni mo yàn gbére fún mi. Àǹkẹ́lì bí mo ti ń gbàre ayọ̀ báyé mi fún mi. Ìyànà yìí báyìí gbogbo ìlú inú báyìí náà tí wọ́n àwọn ilé ìgbàlódé náà tí wọ́n wà náà ṣé mi ti sọnù báyìí gan ẹ rà sà mo ṣe ẹ rà sà ẹ ká sọ sà ẹ jọ sà ìyànà tó wà ní láti já sí ìlú Ajéwọlé ni mo lọ sà. Ìlú Ajéwọlé ó ti fi àná náà lẹ̀ sẹ́yìn pẹ́ ẹ̀ àwọn nǹkan ẹyọ kan tí ń ṣe ń bá ní kí n gba bí mo gbà wáyìí ó nọ́nà tá a lè gbà ń kọ̀rọ̀ tí ó yá títí débi tọ̀ nù torí bàbá ní ká padà báyìí yọ pẹ́ torí ìyànà náà ti jì ìyànà Olókùúta ló wà níbí àmọ́ jẹ́ àgbà bíi ká lè débẹ̀. Orí tẹ́rí yẹn lẹ́jà fi ń bàbú. Orí mi àpèrè ire ni mo yàn gbére fún mi. Àǹkẹ́lì bí mo ti ń gbàre ayọ̀ báyé mi fún mi. Orí mi àpèrè ire ni mo yàn gbére fún mi. Àǹkẹ́lì bí mo ti ń gbàre. Ẹ̀yin ọ̀rẹ́ mo lọ mo bọ̀ mi ò bọ́mọ jẹ́ mo dé ìlú wa lóòótọ́ gbogbo ibi tó yẹ kí n náwó sí ni mo náwó sí bí mo ṣe ń fún ọmọdé ni mo fún àgbà bí mo ṣe ń fún obìnrin ni mo fún ọkùnrin bí mo lè ṣe dẹ́nu ọ̀dọ̀ lórí àwo ìlú wa gangan bá ni mo lọ direct wọ́n gbé fásọlẹ̀ wọ́n ṣe tutù látà gbogbo nǹkan tó ń ṣe wọ́n ní kí a padà wá la after 15 days. After 15 days. ká padà wá sí i. ní kí n bu wa ká padà wá ní. ọlọ́mọ máa jẹ́ aṣọ́kù ṣọ́ọ̀tì láyé oko 30,000 oko 30,000 kó nílé wà lọ́bì kan wà dé ìsìn ọ̀sọ́ after 15 days ìtumọ̀ máa ga. irọ́ wọ́n ṣe pé bí wọ́n mi ò tó wọ́n mọ̀ ọ̀rọ̀ ẹ gbogbo ọ̀rọ̀ sí ẹ̀kọ́ ojú bíbí náírà bẹ̀ tí bí èkó àjẹkù lọ a sì máa lọ ṣùgbọ́n wọ́n ní after 15 days ní ká padà wá bí ó ní àwọn ètùtù kan tó fẹ́ ṣe. wẹ̀ jẹ́ kí n sọ nǹkan fún ẹ kò easy o kéèyàn kó adúrú owó yẹn sílẹ̀ kó o lọ kó wá lọ rẹ́ yẹn sómi kò easy o olùlọ́sùn tó bọ̀ torí bàbá kan ní pé kó máa bọ̀ wọ́n fún ẹ ní pé ká tiẹ̀ là ìta máa tọ́lá ìta máa bùsárí ìta máa fi wẹ̀ ìta máa ṣe ní bóyá bíi 3:30 lóru. ọdẹ kí ló ń sọ yìí náà kí ni nǹkan tó ń sọ lẹ́nu tí ò dùn lẹ́nu ẹ̀ wọ́n ní tí èèyàn bá ń kọrin tí ò bá dùn ṣé bó ń fo tí ara ẹ̀ gbọ́ ṣé ò wò rí pé kọ́tọ̀kọ́tọ̀ ló ń sọ lẹ́nu ni èmi ò tí ì rí irú olúwo tó ló bá rí irú olórí aláwo tó wà nínú ìlú tí ò qualify nínú iṣẹ́ àwo tó fi máa jẹ́ wípé kò lè ọba adélẹ́kú àbá orí yẹn lọ́dọ̀ tí èmi ò tí ì rí tí ọba ti délẹ́kú o máa rí orí o máa rí ẹsẹ̀ o máa rí apá o máa rí ìfun àtẹ̀dọ̀ tó ti gbẹ síbẹ̀ o máa rí ni tí wọ́n fi lè bu ẹbu fún ẹ pé ẹ̀dá sínú oyin o ẹbu eléyìí sínú ọtí o àdìnàkórè àpòyá ibi ojoojúmọ́ tẹ bá ti ń jí o ẹ máa rí ire lọ́nà bí o tẹ̀ sọ́wọ́ lọ́wọ́ yín o àṣírí yín á máa bò kí ló tí wọ́n fún ẹ yẹn kí ló tí wọ́n fún ẹ sọ fún wa fún wa náà èyí tá a máa mú ní mímu díjẹ. ṣé orí bàbá tó mú ni ṣé gbọ́dọ̀ bọ́lá mú ni ìgbà tí à ń dáwọ́ ẹ̀ 7,500 káàdì pé kò ṣe òtò yẹ pé ó wà nínú ilé ni ṣé ó máa ẹ̀wò òun lẹ́nu ẹbí gbùdùgbùdù ń sìn. bẹ́ẹ̀nu sọ́hún jáde bẹ́ẹ̀nu sọ́hún kí ló ń sọ tó ń dùn ẹ̀ kí ló ń sọ tó lọ pé 30,000 yìí sì nínú condition tàwa yìí òkú 30,000 di 30,000 òde ní sí òṣèlú bọ́ ṣàmàṣà káà máa dó lé 15 days wọ́n mọ̀ tó lè ṣẹlẹ̀ láàrin 15 days ni bíbélì jẹ́ ká mọ̀ pé ṣiṣẹ́ kan ló wà láàrin kó àti yè 15 days tọ́tọ́ ẹ̀ta ti kó àti kú náà ẹni máa yarọ́ lè ti yarọ́ àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìfúnra ló
pánsá ò fúnra pánsá ajá ajá ò fúnra ajá jẹ onílé tí ò bá wá fúnra olè ló máa ń kó lébẹ̀ níbi tá a bá dé yìí ó yẹ káwa náà fúnra ṣó mọ̀ pé láti ìgbà tí a ti jọ wà ni mo máa appreciate ẹ ọjọ́ oríire jẹ ọjọ́ tá a rí jẹ adẹ̀nu dúró tíra wa à ń bára wa ṣe mo tún wá appreciate ìgbà tí nǹkan fẹ́ lọ díẹ̀ tó tún máa ìdí àwa pé ẹ má jẹ́ ká jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ ẹ jẹ́ ká nẹ́sẹ̀ sí 1 or 2 places ó dẹ̀ lọ ó dé ó padà sọ pé wọ́n ní ká ní sùúrù 15 days 15 days ò pé ọ̀rẹ́ mi mo wá rí àmì àpẹẹrẹ ìyàtọ̀ lára àwọ̀ nìkan bàbá ọmọ Yorùbá ni mí Yorùbá tó dẹ̀ já ni mí tí àjò ò bá dáhùn láàrin 3 days ajé láàrin 7 days 7 days ti pé ògbé mọ́tò wá sí oníkàmá bẹ́ẹ̀ wẹ̀ ìwọ nìkan ló ń dáa fún àwa méjì tó kù káwa máa wò bí orí ẹ̀rọ ìwọ ìdẹ ló lọ Ọ̀yọ́ ló tọyọ pọ ló sọ tán ṣe bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe rí owó. Dàmọ́lá tí Túndé bá ti gbẹ̀rí mi jẹ ṣé wọ Dàmọ́lá ó tún gbẹ̀rí mi jẹ ni. orí wo gbọgbọ lórí ẹ sọ fún wa mo nírú orí wo ló gbé wáyé orí kọ́ńtà wo orí àpáta wo ló gbé wáyé orí ilẹ̀ nílé wo gbogbo ló gbé wáyé gan tó ń pariwo orí ẹ̀ àwa rè èmi rè orí ọlọ́rọ̀ orí owó orí àyànmọ́ orí ìdùnnú orí ayọ̀ làwọn méjèèjì gbé wáyé ayé ṣé ìwọ ni mo sọ fún Túndé níjọ́ kìíní àná mo ní jókòó tí wọ́n jókòó síbí níjọ́ kìíní àná tó ń béèrè orúkọ mọ́ mi wá mo lóun táìpù ẹ̀ sórí fóònù Túndé ń jẹ́ oyè mi pé kò pọ́síbù kí wọ́n máa táìpù orúkọ sórí fóònù ó béèrè orúkọ mọ́ mi wá náà ṣé à ń sọ fún ẹni ó wá gba orúkọ màmá tí wàá tán ó wá mú lọ sọ́dọ̀ ọ̀dọ́ aláwọ̀ òlú yín olórí aláwọ̀ òlú yín olúwo òlú yín wọ́n lọ fi jóògùn wọ́n wá jó ẹ̀bùn yẹn tán fún ẹ wọ́n á pààkì sínú pépà wọ́n sọ fẹ́ pé tó bá ti di ọ̀gànjọ́ òru o ìwọ dó sórí odó ṣé mi sọ fún ẹni Túndé ṣé mi sọ fún ẹ àti mọ́lá. mo lóun dó sórí odó òru aṣọ pupa ó gbé igbá dání igbá méjì ó ń gbé orí èmi Dàmọ́lá àti ìyá mi ó ń gbé orí Túndé àti ìyá ẹ̀ pọ̀ orúkọ àwa méjèèjì àti ti màmá wa ló fi ṣe owó ló fi ṣe ògùn owó ibo ni arísìkì wa wà dá arísìkì wa padà fún wa dá ẹgbẹ́ wa padà tí o bá wá dá arísìkì wa padà fún ẹ màá rẹ̀ sí sórí ikú rẹ mọ̀ màá jẹ́ kí ó rẹ̀ sí Yomi Sars màá jẹ́ kí wọ́n bí ẹ̀jẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ gbogbo olúwo àgbáyé pátápátá láì ṣàwọ̀ màá pè wọ́n lórí fóònù wọn dàbí lóhùn màá jẹ́ kí wọ́n rẹ̀ sí èmi ni mo sọ bẹ́ẹ̀ sọ mi tó gbé kẹ́lá àwọn sí o ibi tó bá àwọn sọ fún wa. ewu tiẹ̀ sọ mi tí. ibi tí ẹlẹ́dàá bá máa gbé. ó gbé gbà ọ̀nà tó gbé gbà lèmi ní láti. ó ti yé mi báyìí mo ti rí pé ibì kan lè mí báyìí lè kọ́ mi sí. aláyé má fi ẹ̀kọ́ tọ̀nà fà wá so tó bá ṣẹlẹ̀ ìkan náà ni wá tó bá yẹ pé òótọ́ ló ti lo ẹlẹ́dàá ti wá takàn máa ṣe bọ̀ ìbò ìtẹ̀lé ẹ̀jẹ̀ ká mọ̀ kò lè tó yẹn understanding ló ní ilé ayé ibo ló ti rogbo. ṣẹ́rí gbogbo tẹ̀rù pẹ̀ ń lé yìí iṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run kò ń gbé ṣe èdè ni lọ́nà àrà náà yà ni kí ni wọ́n sọ̀kan mi bọ́lá yìí ṣe báyìí. kò sí wàhálà congratulations. o ṣe dàbí mọ̀ pé Túndé mọ̀ pé inú gbé tẹ́lẹ̀ ni pé ọ̀rọ̀ máìlì yí ẹ ju Dàmọ́lá lọ. Ọlọ́run máa ṣe orí ẹ̀ délẹ̀. àmì ó lè máa jọ ṣe fún wa ní àjọtẹ̀jọ́ lóde ẹni ẹ wo tó bá ti di kíní ẹ̀yẹ ká lọ sí fún ẹ̀bá sí o ká lọ mọ sí. congratulations Maria tó lówó ẹ̀yìn mi kò lówó ẹ̀yìn mi mọ́. Túndé ìkí bá wò lè ṣe Túndé kò bí èlò bàbá rẹ̀ kò fẹ́ 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 wọ́n ní mo sí ọ̀. ẹ̀sà ẹ̀rí ìta ẹ̀wọ̀ tí ń rẹ̀ mí díẹ̀díẹ̀ káàdì tó débẹ̀ ìyànà ẹni. ìyànà ìlú ajé wọlé mo ní kẹ́ fi wọ̀n mẹ́wọ́ ó ti ń rẹ̀ mí apọ̀ ń rìn inú gbó látàárọ̀ ni. Bọ̀dé ọmọ Àṣàbí. ọ̀yà wọ́n fòyà ṣebí ìyànà tó lọ sí ìlú ajé wọlé lọ wá. ibi mú kí n mú un sọ. èmi gángan ni ìyànà tó lọ sí ìlú ajé wọlé.
possible ẹ wo sa ẹ wo tẹ́tí ló ń porúkọ mọ́ mi ẹjọ́ tó lọ ẹ wo mi ìyànà tí lọ sí ìlú ajé tó mú ajé wọnú ilé tiẹ̀. ìyànà tó lọ sí ìlú ajé nù. Káàbọ̀. Wúrin. Ẹni mọ̀nà náà ní ìtọ́. Bọ̀dé ọmọ Àṣàbí. Kò káàbọ̀ sẹ́yìn kùlé ajé. Ó fẹ́ rájé mu bẹ́ẹ̀ o sì fẹ́ rájé lò. Àwọn àgbàlá ajé náà lọ wà yìí. Mọ́ mi kàn. Mọ́ fòyà. Ọ̀wárí tí mẹ́ ń wájú rẹ̀ ń. Sóbí tí mẹ́ ń wájú rẹ̀. Òǹkọ ìjọ kí ló jẹ́ sóbí dáàdì sọ́rí kí ló jẹ́ sóbí kí ló jẹ́ bébí mọ ẹjọ́ mi use mọ́. Orí kété tí mẹ́ ń wájú rẹ̀ tó mi ń bẹ́nu rẹ̀ ń là ń pè ń sóbí. Gbé. Sá. Gbé. Gbé ẹjọ́ ẹjẹ́ kò dé kó ti gbé ẹjọ́ ọmọ ọgbẹ́ni ẹjọ́. Mo ti gbé sá. Ó yá mu díẹ̀ nù rẹ̀. Mo ti gbé sá. Ó kárí. Túbù nù rẹ̀ kó fi bọ́jú. Mo ti bọ́jú sá. Tó wá bu díẹ̀ kó fi kan àtàrí rẹ̀. Ẹjọ́ ọkú ẹjọ́ ṣé tí wọ́n fi kọ́ ibi tẹ̀sán ẹjọ́ ṣé máa pa kúrò bí sá. Sáfikàn àtàrí rẹ̀ màá sọ̀túnmọ́ rẹ̀ fún ọ. Ẹ ṣe sá. Mo ti fi kọ́ sá. Tún wá múnú rẹ̀ kó fi kànsẹ̀ rẹ̀ méjèèjì. Tọwọ́ yìí bọ́jú o, ó ti bọ́jú yìí lọ. Mo ti fi sí sá. Ó yá gbé kalẹ̀. Ṣé. Wọ́n ní kó o fi bọ́ ojú rẹ̀. Mi ò fẹ́ kójú rẹ̀ ó fọ́. Ṣé ètò ìṣàgbọ̀nmi kúrò mi má jò fọ́? Ire gbogbo tí ọba kan ní ojú là fi kó. Ojú rẹ̀ sì bẹ̀rẹ̀ sí kanrí ajé báyìí. Ó ti bẹ̀rẹ̀ sí kanrí ọlá báyìí. Mi sá. Òrátàrí rẹ̀ tí mo ní o fi kàn. Ọ̀gán sànnà báyìí lálákè sọ, òrùn kì í dá tiẹ̀ kọ́ mọ́ dalẹ̀. Àárín orí tó fi sí ń lọ̀gán sànnà tálárékè sọ. Ṣọwọ́ rẹ́sẹ̀ tó fi kàn. Wọ́n ní borí yóò bá gbé ní agbáláwo rẹ̀ kò ní. Ìtòlẹ́ kẹsẹ̀ yẹn gbé mi padà dùn. Ẹsẹ̀ ló fẹ́ ṣe ìyẹn náà ìjọ lọ́dọ̀ ẹjọ́ kó gbé padà sí ìfọ̀tẹ̀ wá ìjọ. Ẹsẹ̀ rẹ ló gbé ẹ dẹ́yìn kùlé ajé báyìí. Ajé wa gbé ẹ dé ojúde ajé. Bọ̀dé ọmọ Àṣàbí o. Sàá mo jẹ́ sàá. Lẹ́yìn ọjọ́ méje òní. Ọlá rẹ ti dé. Sá. Ṣé. Ipò dé. Ṣé sá. Bẹ́ẹ̀ òkìkí òun ọ̀rọ̀ dé bá ọ. Ọ bẹ̀rẹ̀ sí rájé jẹ. Àmọ́ o, wọ́n ní finúwénú kọ́ mọ́ bá jẹ́wọ́. Ẹni tó bá fẹ́ finúwénú rẹ̀ tó ti tẹ̀nú dáadáa. Tó béèrè pé kíni ẹ̀yìn kùlé ajé rẹ̀ bọ́ọ̀bà wa sọ fún un. Rí ipò ṣetán láti mu mi tó o bá mu. Rí ipò ṣetán láti wẹ̀wẹ̀ tó o bá wẹ̀. Rí ipò ṣetán láti tọ̀nà tó o bá tọ̀. Torí wípé a kì í kó sínú omi ká tún kígbe òtútù mọ́ o. Àmọ́ èèyàn kéèyàn bó ti wù kó tó bó ti wù kó súnmọ́ tó fẹ́ mú wá àyín. Epo jẹ́ ẹ̀yìn ọjọ́ 15 tí í ṣe 15 days. Lo tó lè mú débí.
ifá rẹ lókì báyìí ní àwọ̀ tùrùrù afa tùrùrù ọ̀gbágbá ṣẹ́gi ọlọ́mọajídára ṣẹ́gi Ọ̀rúnmìlà Ìgbò ajé ṣubú nìyẹyẹ rẹ jẹ́ bíbí tán bí wọ́n bí ọ̀tá dé lórí. ọ̀rọ̀ ńlá but kò wáyé kí wọ́n lọ ṣe bẹ́ẹ̀ nígbà tí ọ̀rọ̀ rí báyìí ó bá ti pè wá sílẹ̀ kó ṣàlàyé fún wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ̀gbà báyìí kásá báyìí káwòdì ó wá jẹ́ kó dé lẹ́fù tá a máa yọ̀bẹ síra wa tá a ń bára wa jà tá a ń lágùn lórí ọ̀rọ̀ tí ó tọrọ kò lè tó yẹn náà ìkan náà ni wá kó lè dá ìwọ náà ń bá kiri tó bá jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ṣá má bínú ẹ̀hónú tiwa làwa náà fi hàn yẹn. mi ìbínú ṣùgbọ́n wọ́n yẹ pé mi náà lè ṣe bẹ́ẹ̀ ìkìlọ̀ ti wà nínú ọ̀rọ̀ yìí kó tó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀. àkọ́kọ́ ó di lẹ́yìn 15 days kí n tó lò mí ẹnikẹ́ni lọ síbẹ̀ ẹni tí máa fẹ́ mú lọ síbẹ̀ ó rẹ́dì láti ṣe nǹkan tí mo ṣe. Bọ̀dé ó ṣe bí ọkùnrin Bọ̀dé ó ṣe bí ọkùnrin wọ́n máa ń sọ wípé ọkùnrin mẹ́sàn-án èmi tó wọ yìí egungun mi mẹ́sàn-án ni túnde tó ń wọ yìí egungun mi mẹ́sàn-án ni bọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú mẹ́sàn-án yẹn ni màá fi wọ ẹ̀ ó dà pé ojú mẹ́fà lọ ó ń bẹ̀rù kó tó sọ̀rọ̀ fún wa náà whatever anything tí ò bá bàbọ̀ láti lu ọ̀dọ̀ bàbá aṣíwájú ogun ọ whatever aṣíwájú àwo tó bá bàbọ̀ lọ ó yẹ kó ti mọ̀ wípé bó ṣe ń lọ yìí ó fẹ́ jẹ́wọ́ fáwa ni ọkàn parabulate sórí parabulate ṣe ẹ̀rọ gan ló jẹ́ káwa gan ká kí fún ẹ láṣẹ bẹ́ẹ̀ fẹ́ gún ẹ lọ́bẹ̀. bàbá ti sọ fún wa pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ o àwa náà ṣe gbà pé bó ṣe lọ rèé o ọmọ ìyá ń ṣomi ọbẹ̀ mẹ́ ó yẹ káwa mọ̀ ọmọ pé àwọn tá ti ń gbádùn bọ̀ ọ̀tá wa sọ́dí ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní àwọn ọ̀tá wa bẹ̀rẹ̀ sí ní jìyà àìtúrẹ́ nìkan tó sọ pé òkè o fáìn o ọ̀nà rẹ o ibi tó ti lè wò wá sàn ni o tún jọ́nà wọlé orin ìrìn àjò yẹn tó yẹ pé tàbá tó bá ní àwọn alẹ́ ká máa compensate yẹ o fẹ́ ká compensate yẹ nìyẹn. kò sí nǹkan tèmi tó ṣe tó bá ti jẹ́ pé ó ti yẹ ẹ̀yìn ó ti yọ rẹ̀ ẹ jẹ́ ká lọ. nínú ọjọ́ tó kù báyìí a kò bí 8 days àbí 7 days kájọ dé ibẹ̀ o. mi ò ní mi mú yín lọ ṣùgbọ́n ẹ ní láti tẹ̀lé mi dé club tí mo sọ fún yín tẹ́lẹ̀ lọ́dọ̀ Táíwò àti Kẹ́hìndé fún ọ̀nà ìbàsí. kálọ̀ change. ẹ lọ jẹ́ ká fi kọ́kọ́ lọ mọ tí. gbogbo ayé ọ̀rẹ́ má gbàgbé pé NSC ni mò ń mú o ṣé gbogbo NSC ti wà lọ́wọ́ ẹ̀. mo wà nílé. mo bẹ̀ kúrò bẹ́ẹ̀ má padà wá fi gún wa ní olùfẹ́ rí bẹ́ẹ̀ ni. ṣebí ìlú yín náà ṣe di gágá náà ni. ṣe wá gbọ́ Túndé ṣe rí mi ká dé yìí. mi mọ̀ pé bọ́ra ní ìlú yín o. sọ pé ẹnu tó ló máa dún wípé máìkì ẹnu ẹ jó mọ́ o. mo ti gbọ́. sórí ibi tọmọ mi dé níjọ́ yẹn ni ibi nínú gbòtíkì ẹ ṣáà ní sùn ṣe rí ibi ìgbìmọ̀ láti máa kọ́ ni. lẹ́kùndà. ayé Túndé wọ́n sábà sọ ilé ẹ̀dì mímú. kọ́ngọ́ là ń kọ̀ wọ́n agogo kọ́ngẹ̀ là ń kọ̀ wọ́n akérègbè àdó mẹ́ta làdó ẹ̀yìn ìyá mi ọ̀kan fọ́ èkejì nù ìkan ṣoṣo tó kù lè fi ṣòro jọ ọmọ lọ́mọ ẹ̀mí Bọ̀dé ọmọ Àṣàbí ẹ má tọ́nú ọ̀rọ̀ jọ mi o ọmọ àwọn ló kàn lẹ̀kùn. ẹ káàbọ̀ sí àgbàlá òrìṣà ajé níbi tí gbogbo ẹni tí ń wá ajé ti rí ajé jẹ títí ń rájé mu. Bọ̀dé ọmọ Àṣàbí o káàbọ̀ kókó àtọ̀nà ẹni mọ̀nà ní tọ́. Adémọ́lá ọmọ Àbẹ̀ní o káàbọ̀ mo fi ẹkú rìn. Túndé
Túndé ọmọ Àṣàkẹ́ o. Káàbọ̀. Bọ̀dé ọmọ Àṣàbí, ìwọ ti rájé jẹ báyìí. Ó wá rí àwọn méjì tó tẹ̀lé ọ wá yìí. Ìyún Adémọ́lá ọmọ Àfẹ̀ní àti Túndé ọmọ Àṣàkẹ́. Ìtọ́jú bá wá kàn nù wọn ní kan bọ́ta. Ẹ ṣe jẹ́jẹ́, ẹ ṣe pẹ̀lẹ́, ẹ ṣe pẹ̀lẹ́. Adémọ́lá ọmọ Àbẹ̀ní o, ìwọ lajé kan. Túndé ọmọ Àṣàkẹ́. Ǹjẹ́ Ìwọ kọ́ lajé kan. kí ni reason? Èmi ló kàn ẹ torí station mi kẹtẹ ṣàánú mi. Adémọ́lá ọmọ Àbẹ̀ní, ìwọ lajé kan. Wọ́n tún sí mi wá bí wọ́n tún tẹ̀lé mi débi olú. Ọ̀wárí apóòsì rẹ̀ ń ó rí àwo sóbì kan níbẹ̀, omi kan bẹ́nu rẹ̀, gbé ọ wàá mu díẹ̀ níbẹ̀. Ẹ wo Mr. Radio fún gbé mi tẹ́lẹ̀ ká tó débi. Ọ tún wá mú díẹ̀ nú ẹ̀, ọ fi bọ́jú. Ọ tún mú díẹ̀ nú ẹ̀, ó fi sáàrin orí rẹ̀. Tún wá mú díẹ̀ nú ẹ̀, kó fi sẹ́sẹ̀ rẹ̀ méjèèjì. Ọ̀kàrí, gbé e padà sílẹ̀. Wàyí o, Ọládé, ipò dé, òkìkí ti wá dé báyìí. Fáwọn méjèèjì nìkan. Ọrọ̀ rẹ̀ ti dé. Mr. Radio Nàìjíríà fáwọn méjèèjì nìkan. Túndé ọmọ Àṣàkẹ́ o. Ẹ̀wẹ̀ fúnlẹ̀ jáde. Ifá kan ló kì fún ọ báyìí pé fẹnumánu fètèmétè adíá fún ìwọ̀fà làbá torí àwùjù lórí òbí tó ka àwùjù ní pẹ̀lẹ́. Ǹjẹ́ ìwọ̀fà làbá kú gbígbẹ orí òbí ó máa kú kalẹ̀ o. Àwùjù ní ho ìwọ̀fà làbá ẹnu rẹ̀ ní ọ̀pá ọ́. Bójú rí ẹnu adákẹ́, bójú rí ẹnu amọ́nu ètí amẹ́tè. Owó ló ṣú ọjọ́ owó ráìmù yẹn ò kàn ní. Túndé ọmọ Àṣàkẹ́ o, gbogbo nítorí lónìí tójú rẹ rí lónìí ẹnu rẹ gbọ́dọ̀ mọ́nu o. Máa corporate yẹn kéré bọ̀ owó ṣú owó. Bí bẹ́ẹ̀ kọ́ gbòòrò òkè o. Arọ́lá rẹ̀ ń bẹ lẹ́ǹkùlé, ó kù díẹ̀ tí ó bọ̀ sí gbàgede. Ẹ wo mo ti gbọ́ ti yín ètò ṣú ọ̀nsìn ni pé gba ọ̀nà máa ṣílẹ̀kùn ìkúnlé yẹn tèmi máa lọ kó owó tèmi èmi ò kú báwọn ṣògùn owó létà ni tèmi máa ṣílẹ̀kùn máa grab copy mi. Ọmọ Ọlọ́run kò rọrùn níbi tá a bá ilé ayé dé báyìí sí ayàyà kìíní ìtọ́rú ẹ wo kí là á ń wò báyìí sí ṣé ó yẹ kó máa lọ bẹ́ẹ̀ a ti wà ń bí látàárọ̀ à ń retí àwọn ọmọ tí wọn náà ń bọ̀ mọ́ wa olórin kan dẹ̀ ti kọnu orin ní ṣé nàlá díìsì gòdèdè nàlá díìsì gòdèdè ẹ jẹ́ kí àwọn ọmọ wọlé kí gbogbo ẹ̀ tí wà lẹ̀ yọ níwọ̀ká
kò easy ká tù síbì kan púpù. pé a lè wà báyìí lóòótọ́ gbogbo ara ló ti dry tán yẹn àti mú red liver àti mú gbogbo ara ti fẹ́ dry a ṣáà máa rí ibì kan tú sí. sórí bọ̀bọ̀ yẹn mo ti pè tẹ́lẹ̀ ṣùgbọ́n bọ́ yẹn ń sọ̀rọ̀ gan kò jọ bẹ́ẹ̀ ni pé ó fẹ́ wá jàre nǹkan òkè nọ́mbà ẹ̀gàn tó lọ. Barman. sá wo kọ́ tí wá. irú ọtí wo. kọ́ ẹ̀rù rẹ lè bẹ̀ dáadáa náà kọ́ ẹ̀rù. rẹ lè bẹ̀ ó gbẹ máa kó. mo lọ fún fún ẹ ká sọ̀rọ̀. àwọn ọmọdé kan bá wà. mo àtajà mo fẹ́ rí yín. kí ló ṣẹlẹ̀. nǹkan ṣọláàrin adéonímí ní pẹ́kọ̀ mo fẹ́ kẹ́ help mi àwọn ọmọ tí ò tó mi àwọn tó ti jù mí lọ mo mọ nǹkan tó ń gbé ṣe ń ta ẹ wò mí náà mo fẹ́ kẹ́ link mi sáwọn big men ẹ jọ. ṣé mi ẹ gbọ́. ẹ wo àyà mi gbà ẹ wò náà ṣé mi dà tó ni ẹ ṣàánú mi help mi ẹ jọ. gbogbo nǹkan tó sọ pátápátá ó yé mi bọ́ àwọn tí mo ní lọ́wọ́ wọn láìkí kan máa jẹ nǹkan bíi ìṣàwùrù nǹkan tí ò gbó tó. kò sí ọ̀la àti bá ti bẹ̀rẹ̀ máa kùn gbogbo ẹ̀ náà ló ṣe máa yẹ tó báyìí àwọn tó bá ti tú sí. ó yà fi ilé aláyé tó jayé jù. ẹ ló prosper. gbogbo Kalakuta Republic. ibo ló wà náà ibo ló ti dé. bàbá mi wà lábẹ́ tẹ́ ibi tí mo ti ń jayé lọ́balọ́ba ayé kábà ẹ ṣáà ti mọ̀ no dolly moment now kí ló ń ṣẹlẹ̀ bàbá mi. àwọn ọmọ yìí dà má ṣe báyìí wo ara ti gbẹ̀ kan bí o. ọ̀ṣọ́mọ gbọ́mọ gbìn ọ̀ṣọ́mọ tọ́mọ ṣe ọ̀ṣọ́mọ mọ́mọ wá wọ́n máa kiri ẹ lórí pé ó ṣe orí kiri àti lásán tó bá mọ̀ pọ̀ kábẹ́bù láti ṣọmọ fún wa wàá ti sọ fún wa àti wọ́n mú wa sí gómìnà. ẹ fọ́ nìgan ẹ wo mi ò kọ́ ọmọ kankan wá o mi ò ní purọ́ fún yín tẹ́lẹ̀ ti yàtọ̀ síta náà tí máa kọ́ ọmọ wá tẹ́kọ̀ máa ẹ wo bàbá fèmí ẹ jẹ́ kí n wà bí mo wà. ẹ wá ọ̀rẹ́ yóò fún mi lówó èmi ò ní purọ́ fún yín màá náà tán fún yín lórí fóònù. kò fún ẹ lówó kẹ. ṣẹ́ẹ̀rì tó wá ń wá ohun kọ́ lọ wo ní dictionary ọ̀rẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ kò ń ṣe nọ́mà. tó bá tún fún ẹ lówó kò ní kó pé tó bá fún ẹ lówó kò ní kó pé. ẹ wo èmi mo máa ń tijú èèyàn bàbá mi ọlọ́run mo fẹ́ bójú yín jẹ́ ni mo ò lè sọ̀rọ̀. sọtàn ó dá ìwọ jọ nítorí ọlọ́run ó ṣá máa bọ̀ àwa máa fún ẹ ní owó a máa fún ẹ lówó máa bọ̀ máa kó wọn bọ̀. ok máa kó wọn wá ẹ̀yin mo bá lọ́rọ̀ this time around ẹ̀yin mo fẹ́ bá ta ẹ̀yin mo fẹ́ bá dì ọwọ́ yín mo ti fẹ́ gbowó. kí ni mo wí. àbúrò bí kò ní first line. má ṣe pé kankan ó lò kí n fún un lówó ní tó bá tó fún un lówó kò ní pẹ́. kí ló tó ń ṣe báyìí. ṣé máa ṣe báyìí náà. wá ẹ má bàjẹ́ ká gbẹ́kẹ̀lé dófin a máa ti mú wọ́ọ̀kà fẹ́ wọ́ọ̀kì wọnú ayé àwọn èèyàn. ló ṣàlọ́ bọ̀. Hello. ń kọ́ bí títí ó ti rẹ́dì. ẹ̀yin kọ́ lẹ̀ ń ṣe ń kọ́ bíbí. nígbà tá a ní kán mú nǹkan aláta wá tẹ́lẹ̀ ń bọ̀ mo rò bẹ́yìn lẹ̀ ń ṣe ń kọ́ bí. anyways orúkọ tèmi ni Dami Sexy. Jésù. orúkọ tèmi ni Loretta. à ń gbọ́ nǹkan tẹ̀ sọ látàárọ̀. àwọn rò pé ìpọ́n tẹ̀ máa lọ sí Ṣòkòtò ó wà lápò Ṣòkòtò yín. ẹ̀gẹ́tì ṣẹ́rí wá ṣe wà yìí ẹ̀ á lè bí yín pa ẹ̀ ní jí mọ́ kó tó jí gan ẹ máa wò pé sẹ́yìn gan lélẹ̀ àbẹ́yàn wọn. ẹ jẹ́ ká tẹ̀ lọ onígun ló lélẹ̀ ìwé mi Loretta bàbá fi gan rẹ́ǹtì gan. ẹ má fojú di wa o àwa gangan ló ń pè ní sàṣẹrẹ ṣọpẹ òye yín small but mighty. o small pẹ̀lú tí o bí. Túndé Dàmọ́lá kí ló ń ṣẹlẹ̀ náà kí ló ń ṣe yín tẹ̀ yín lẹ́rẹ́ ní. Jésù ló ní ẹ jẹ́ kí ọmọdé kí ó wá sí ọ̀dọ̀ mi wọ́n dẹ̀ ti wá. stop big boys wà náà ó rí pé àwọn ilé ìyá ọmọ olóòórùn làwọn ilé ìyá ṣé òòrẹ́ nu lẹ̀ kó rẹ̀ nù ọkọ ni kí ló ń ṣe gangan
tí àbára dàn ṣé a lè fò bẹ̀ṣẹ̀ bọ̀ ni. bàdà sí. obìnrin ni wọ́n nà án. ẹ̀mí wọ́n jáde kó tẹ ìyàwó ilé ìgbà wo. nǹkan tó wà lẹ́yìn tó yín pín lọ. Honestly, why you blabbing? We just came here to come and keep your company. tó bá tán ó dìgbà tó máa tẹ́ wà tẹ́ mi. Honestly. Ṣé ká wojú ọbẹ̀ ká wúyán ti ní ìyá rẹ̀? Kí ni? Kò sí. problem. Babe, let's go and sit. I can't take all this shit anymore. Shut up, Bioto. Ẹ̀rọ ìwọ́n la yín ẹ̀gbọ́. Shut up, Bioto. Ọlọ́run ò ní jẹ́ kó bòwò jẹ́ mọ́ ẹ lọ́wọ́. Shut up. ó ń jọ nǹkan táwọn rí. Ẹ̀jẹ̀ nítorí prosper kọ́ mọ wáyé. ó ti jọ mọ̀. Àlàyé. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ sọ ní lẹ́gbẹ̀ẹ́ sí. Àbọ̀. Túnde. Yóò ṣe ní sùúrù. Kí ló wá ń ṣe ẹ̀sìn tó ń le jù? Ọ̀tọ̀ ọ̀rọ̀ máa kúrò láyé o. Ó fọ́ ni o. Ó tiẹ̀ lọ́rọ̀ gbọ́sà. Ìwọ gbọ́ tán máa ní àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dénú àdó dìndín ni. Kí ló ń ṣe ẹ́? O ìwé tó ń rán ẹ pé kó lọ kà ó kà yẹn ọ̀rọ̀ ọkùnrin ló gbé sọ́kàn mo wá ń bá ẹ sọ yẹn òun wú nínú mọ́tò ó tí kì í bá ṣe pé mọ̀mísì tiẹ̀ tó jáǹtí mi jẹ́yàn gidi ni o rò pé tí mò ń bá ẹ sọ màá bá ẹ sọ ni ọmọ tán bá ń bá wí tó bá ń warùn kì ó ṣe tán láti parun ni ìwọ fẹ́ parun ni. àmọ́ máa bá ẹ sọ̀rọ̀ tààrà ẹ̀kú là ń bá ẹ sọ ó wà ń skul ibo ló ti kàwé ẹ̀ dé tó jẹ́ pé tọkùnrin ló fẹ́ gbé sórí. ọkú mi ẹ má bínú kó ṣe torí nǹkan tẹ́ bá mi sọ ló jẹ́ kí n wo aláǹkan tí mo ti bá yín sọ tẹ́lẹ̀ ló jẹ́ kí n wá bẹ̀ mo ti pè é tẹ́lẹ̀ náà pé mo ní ìdíkíní ẹ̀ ọ̀rọ̀ nǹkan tí mo bá yín sọ lórí fún ògùn ló gbé mi wá bíbá mo sọ fún yín pé mo ní ìdòwò yẹn ló jẹ́ kí n wá sí bíbá kó ṣe torí nǹkan tẹ́ bá mi sọ. so owó tó nídìí sí ó important ju nǹkan tẹ́mi bẹ́ẹ̀ sọ. àwọn ọkú mi kó ṣe pé ó wà important ju ọ̀rọ̀ owó lọ bọ̀ mo ti gbọ́ nǹkan tẹ́ sọ mo máa ṣe bọ̀ owó yẹn gangan mo torí ẹ̀ wá torí mo ní ìdí ló jẹ́ kí n wá. ok èlò ló pọ̀ yẹn. 5,000 naira mo sọ fún un. ó tán àbí. ó ti tán. ẹ rí bí iyọ̀ sí ni. Thank you, sir. ìwọ jẹ́ ń gbọ́ pàlàpàlà ń pa ẹ̀ ṣùgbọ́ kò lówó nìkan ló mọ̀ wàá gbádùn mi yẹn drop ẹ ní ibi tó máa ti lè tètè. ọ̀rọ̀ yẹn fọ́ ní ìsinmi gan àìsí ẹ̀ tún bẹ́ẹ̀ mo kàn wò pé àṣẹ ló mì ní ẹ̀ṣà. ṣé èyàn tí ẹ gbúrò àwọn guys wẹ́ pé a jọ ń ṣiṣẹ́ ní department kan náà àmì àwọn guys a jọ ń jẹ́pọ̀ yẹn. àwọn wo ni ẹ. àwọn guys wo Bọ̀dé àti Dàmọ́lá. ooo Bọ̀dé. fact nǹkan tí mò ń gbọ́ pa àwọn guys yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta as in the rate táwọn guys yẹn ṣe ń ná owó and mo gbọ́ lọ́jọ́ pé wọ́n wọ club lásán wọ́n ná owó as in àwọn tó wà ní club wọ́n lé wọn bọ́ta pé kàn jáde àwọn fẹ́ ná owó ní club wọ́n ná rubbish sí owó. ọ̀rẹ́ jẹ́ ń sọ nǹkan fún ẹ. sórí mo rò bóyá èmi nìkan ni mo observe ẹ mi mọ̀ pẹ́yìn náà observe ẹ ṣebí iṣẹ́ náà lájọ ń ṣe ọjọ́ òun náà sáàkì wọn ṣe ẹ imagine pé nígbà tó sáàkì wọn ṣùgbọ́n wọ́n freeze account wọn wọ́n gba gbogbo mọ́tò tán ni gbogbo nǹkan tán ní àṣẹ pàpàtà náà tán ní pàpàtà náà gbà gbogbo àṣẹ tán ní pàpàtà náà gbà ẹ lẹ́nu gbà ó ti gbà last week wọ́n náà lọ sí club tó bá rí nǹkan tán náà ṣe ní club tó bá rí owó tán náà ná casket náà fi ń gbé drink wa imagine yes now mo kàn wò pé Bọ̀dé yẹn wọ́n ló ṣe ra káà kan tó bá rí mọ́tò yẹn ẹ tó sọ fún mi ní sí máa rí mọ́tò yẹn pé máa kí ajé kú kalẹ̀ sórí èmi ti rẹ̀ kórí mo ti conclude ẹ̀ náà kò sọ náà méjì náà ọ̀rọ̀ yẹn kò sí nǹkan wọ́n tẹ́ ẹ̀ dì ní ìyẹn ló ṣúọ́ jù wọ́n tẹ́ ẹ̀ ní. ẹ̀yin guys ẹni sùn ọ̀rọ̀ olè ẹ̀yin guys yìí sọ tó dẹ̀ ń dùn lẹ́nu yín báyìí ẹ sọ pé wọ́n freeze àkáǹtì yàn no ẹ jẹ́ n béèrè question lọ́wọ́ yín ta ló mọ̀ bóyá àwọn guys yẹn ní àkáǹtì míì tó ń kówó sí àbí pé bóyá wọ́n ní mọ̀lẹ́bí kan tó ti lọ tọ́jú owó sí lọ́wọ́ ẹ wá sọ ẹlẹ́nìkan ṣògùn owó ẹ̀yin gẹ́ gbìyànjú àti ṣògùn ìyá náà no ẹ dá mi lọ ta ni òṣèré nínú gbogbo wa èmi tẹ̀wé mò ń ṣe ìwọ ń ṣe òun ń ṣe no ẹ dá mi lóhùn náà ṣèbí torí pé ojú kòkòrò tí wọn ló pọ̀ jù wọ́n dẹ̀ ka wọn mọ́ ló jẹ́ kó di pé rògbòdìyàn ẹ wá lẹ́nìkan ṣe fàyàwọ́ ẹ̀yin gẹ́ fìdíwọ́ náà
nǹkan tó ní kálukú bá lọ fi rẹ̀ mí ẹ̀ padà o. ẹ wọ start mọ́tò kẹjá lọ jàre tó máa jẹ́ pọ́nrọ́ àgáṣì tẹ́fẹ́ máa sọ. bí wọ́n ṣe máa ń sọ tiẹ̀ nìyẹn ọ̀tẹ́ níbẹ̀. nǹkan tí mi kàn fẹ́ kó mọ̀ pé nǹkan tí mo observe mi sọ fún. Prosper. bàbá tó jẹ ayé jù. ọ̀ṣọ́mọgbọ́mọgbì ọ̀ṣọ́mọgbọ́mọdú Mr. Prosper. bàbá tó jẹ ayé jù. tó bá jẹ́ wípé nínú kéèyàn import ọ̀run kéèyàn export obìnrin wọlé má jẹ́ nítorí ọ̀gá ni ẹ ṣùgbọ́n tó bá jẹ́ wípé lótìtọ́ àti lódodo irúṣẹ́ tó ń ṣe ẹni tó bá mọ̀ pẹ́ dáadáa bíi tiẹ̀ báyìí tó bá jẹ́ pé lọ́jọ́ ògbéni ẹ̀lùkì àwọn ẹni ẹ̀ máa wà lùjọ́ náà no ó ti wà lùjọ́ náà Prosper ó ti wà lùjọ́ náà torí èmi tó wo ìmákùn tó kún gbà náà wọlé tí bá fi ọmọ dúdú Prosper máa wà fún mi tí bá fi ọmọ pupa Prosper máa wà fún mi tí bá fi ọmọ tó lọ́jọ́ iwájú kí n fọkàn balẹ̀ Prosper máa wà fún mi tí bá wá fẹ́ èyí tó ní ọjọ́ ọ̀la àyàbí oúnjẹ ara bó ṣe dàpá ní o ọ̀rọ̀ bọ̀ ní o Prosper ti gbé wọlé fún mi èmi gan fún ara mi máa tún máa bèèrè lọ́ra mi pé ṣé mo fẹ́ para mi bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ para mi torí ẹni tó wá ní ayé tí ò jáyé ayé yẹpẹrẹ ló wà ọkùnrin tó lówó lọ́wọ́ àbí tí nǹkan ọmọkùnrin òdì tí ò kó lábẹ́ ó láti láti àbí kí ló tún fẹ́ kú tó fẹ́ máa fi ṣe kò ṣáà ní gan síbẹ̀ oúnjẹ tó ń jẹ náà nìyẹn tó bá dẹ̀ ti ń béèrè oúnjẹ ó di dandan ká máa fún Prosper ẹ̀rù ẹ̀ máa ń bà mí níbi wípé kí ọkùnrin fẹ́ balẹ̀ yà tó fẹ́ balẹ̀ ẹ̀gbọ́n tó jẹ́ obìnrin tó tún fẹ́ balẹ̀ ọmọ wọn obìnrin ó tún wá fẹ́ balẹ̀ ẹ̀gbọ́n ìyá yẹn tó tún jẹ́ obìnrin ó kó wá ní wọ Prosper. bàbá o kí ló ṣe ẹ̀rọ rẹ. ẹ wo àgbọn onítọ́ lórí ilẹ̀. bàbá ṣé àtẹ́lẹwọ́ ẹ̀ ni kò ń tọ̀yàn jẹ ń tẹ̀yàn wá ti mú níṣẹ́ tí orí ti fi rán ni bàbá téèyàn kan wá ń ṣe bí pé kò mọ̀ mọ̀ skill ni o bàbá mi eléyìí orí fi rán mi. ó tiẹ̀ mọ̀ ń paṣẹ yẹn àtẹ́lẹwọ́ ò lè ní tún yìí ṣó wá rí tó bá jẹ́ pé orí ló fi rán ẹ lóòótọ́ iṣẹ́ yìí máa gbé ẹ dá Amẹ́ríkà ó máa gbé ẹ ní London ó máa gbé ẹ ní Germany ó máa gbé ẹ lọ sí France wọ́n ṣàfọkàn balẹ̀ ó kàn ní gbé ẹ lọ sí Jerusalem tàbí Saudi ó máa gbé ẹ lọ sí Mecca. àwọn yẹn ń ṣe sàríà bàbá tí wọn bá ti mọ bẹ́ẹ̀. bàbá ẹ̀wọ̀n máa kọ́ ẹ̀yin jẹ́ ṣe bẹ́ẹ̀ ilẹ̀ simple yìí òun ni ẹ̀ ń bá mi fi ọ̀rọ̀ jó mi tó lọ́rọ̀ yìí tí gbogbo nǹkan ń lọ ní mẹ́lọmẹ́lọ jẹ́rí ọ̀rẹ́ yín yẹn olórí burúkú èèyàn tọrùn kò séyàn gidi lára ẹ̀ tí ìrọ̀lẹ́ o wàláhì Yorùbá máa ń ní àlè sọ̀rọ̀ jáde ìbẹ̀rẹ̀ olórí burúkú ni ẹ jẹ́ kí n sọ lé fún mi ṣe rí ọ̀rẹ́ yín tó bá ń wá Jésù ni o àrùn ṣe rí 10 naira lẹ́yìn ẹ̀fẹ́ wá wò 10 naira àwọn ìyá kan báyìí wọ́n gbé nǹkan bíi gbá sórí ṣe rí ọwọ́ àwọn ìyá yẹn strong bọ́ọ̀rẹ́ ń ṣe rí nìyẹn ṣe rí kò lè náwó àwọn tó máa ń ṣe bíi pé báwo mo lè pé ká ní òun ló ń tẹ gbogbo owó tà ń ná nílùú yìí which is not supposed to be so òun kọ́ ló ń tẹ kò mọ ibi tó ti ń tẹwó kò mọ CBN a tún máa ọ mọ́wọ́ ẹ wo èmi ò láìkọ̀ rẹ̀ yẹn o wà láì. Prosper ọmọ kan ọlá wípé ó súnmọ́ wa lóòótọ́ ó súnmọ́ wa ṣùgbọ́n ó wọnú wa púpọ̀ jù bọ́dédìwé mo mọ dáadáa ṣe bọ́ọ̀rẹ́ mi a ti ń bàbọ̀ ọjọ́ ti pẹ́ látàrí kò sí nǹkan kan láti ń bàbọ̀ látàrí ìgbà tó tún wà yìí náà a tún dìjọ ń ba lọ ni ṣùgbọ́n a ní bakú a gbọ́dọ̀ bakú a sì máa ayé yìí o a máa jẹ dáadáa ni a máa gùn lẹ́mí dáadáa sórí bọ́dédìwé ó mọ̀wé òun làwa tún máa ń pè ní ẹni tó bá mọ̀wé ló mọ̀wé bóyá spirit ẹ̀yin méjèèjì ò bára yín mu orí yín ò ṣiṣẹ́ fúnra yín níbi olówó dé bọ́dé ò ṣàmù o. màmí ok ẹ jẹ́ ń jẹ́ ayé tán the last time tí mo bá ń kọ́ ọmọ ẹ̀yin náà ẹ wo àwọn varieties of ọmọ tí mo kó wa ṣé wájú ni ká sọ nàbẹ́yìn tí wàá dé gbogbo Kalakuta Republic àwọn ọmọ mi filẹ̀ ẹ wo gbogbo tìgbà àwọn ọmọ kan tún wà tó yẹ pé àwọn ọmọ yẹn ẹ ní fẹ́ jẹ wọ́n nìkan ẹ tún fẹ́ láwọn mo ṣe bí mo ní mo máa ṣe náà mo kó wọn wọlé ojúlówó lọ̀rẹ́ yín fún mi mo jẹ́ kó yé wọn pé mọ́tò mi tí wàá máa fi gbé àwọn ọmọ yìí tí wàá máa fi gbé wọn dé
ó ní gbogbo epo mi àti lọlẹ̀ pé reserve ló máa ó ní kò sí wàhálà full tank ló máa bá lọ àṣẹyìn ẹ̀ bá síkìrà ni. tó bá jẹ́ wípé yẹn ni lọ́sọ̀ ẹ̀mí ò ní fẹ́ kó bínú tó bá ń gbá náwó bí ẹni tẹ́wọ́ bọ̀dé ló ń jẹ́ bẹ́ẹ̀ ó máa ń ya owó máa ń ya pépà club wo la dé jẹun kò sí club táwa dé tí bọ̀dé ló máa ń kọ́ gbá front ó máa ń bowó yóò máa ń ra bá àpá ni bọ̀dé máa ń ra bó má fi bínú kí ló fẹ́ mu kí ni kò tó fẹ́ mu. àpà mi àfi bí ìgbà tẹ̀ ń wòran ọ̀fun gbẹ méjì NSC ni mo fẹ́ mú bí ìgbà tí mo jẹ búrẹ́dì fún NSC máa kàn fi jà dánẹ́ẹ̀sì fún ẹ. àgbà mi tó lórí ilẹ̀ máa wọ ọmọ yẹn ẹyẹ kò ṣẹlẹ̀ lẹ́yìn àwọn èèyàn lè tọ́lá ní bèbí tọ́lá ní bèbí ìyàwó rẹ̀ fi lòun yìí ìyàwó Túndé lòun yìí ojúlówó Túndé ní ẹyin ju Túndé lòun yìí tó bá ń gbọ́ tọ́lá ní bèbí aya Túndé Tùlàbà ẹ̀hún yẹn báwo ni ṣe wà. bàbá o ti fẹ́ máa lọ́tì ẹ̀ ò tí ì lè lọ ó yá bọ́ sínú yàrá àlejò mẹ́ẹ̀ kọ̀mẹ́nẹ́ sí jágbálẹ̀ já gbogbo ẹ̀ kú. wọ́n ṣáà máa mú lọ mọ́ bọ̀. èèyàn rí i. àwọn àjọ yẹn sí. Mr. Pros. bàbá tó jayé jù. Mr. Pros. báwo ni tọ́lá mo wà ókè o mo máa rí ẹ ṣé ohun yóò pọ̀ jù báyìí. kí ni mo tó ń ṣẹlẹ̀. mo wà òkè. ọ̀rẹ́ mi Túndé kí ló ṣẹlẹ̀. ó ti tó ewé ìgbésẹ̀ tí mo ti ń béèrè owó lọ́wọ́ Túndé ó dé ọkọ̀ tí mo fi ṣe wá important kó dé fún mi mi ò láìkẹ́ o mi ò láìkẹ́ ọkọ̀ bá a sọ. Tọ́lání ó yẹ kó mọ̀ pé èmi ò lè parọ́ fún ẹ and Túndé tí wọ́n ń wòye ọ̀rẹ́ tímọ́tímọ́ tèmi ni èèyàn ò lè máa bára ní rìn kó má mọ̀ wá rẹ̀ ni mo mọ̀ wá Túndé dáadáa bóyá gbogbo táìmù tó ń béèrè owó lọ́wọ́ ẹ̀yẹn bóyá òun gan-an kò sí chéńjì lọ́wọ́ ẹ̀ ìjẹ́bẹ̀ Túndé ò kì í ṣàwọn mo mọ̀ rẹ́ tí mo ní ìwọ̀n ẹ̀mẹ́gbọ́n bí mo ṣe jókòó yìí tí bá mi gbọ́dọ̀ tàka sí pé Túndé fún mi ní owó mẹ́rin ó máa ń fún mi gbọ́dọ̀ ní kó yá mi lówó ó máa rí wípé òun gẹ̀ẹ́tì owó yẹn ń yá mi ni ok èlò bí èlò gan lòun lórí lówó Túndé. nǹkan tí mò ń sọ lóye Tọ́lá ni Túndé pọ̀ ju 50,000 naira lọ kó má lè fún òfin sí ẹ ok ọmọ nǹkan tí màá ṣe jọ jóde mi jẹ́ kí n bẹ́ẹ̀ mọ́ ọkùnrin. ṣé gan ni o. ọ̀yà pé ní ìjà o òṣì ẹ̀dá àwọn ọmọ ìṣègùn ìníyàwó. Tọ́lá kí ni gbogbo wà pàlàpàlà èmi ò láìkí ẹ èmi ò láìkí irú wà yẹn rárá wo ọwọ́ èèyàn bá ṣe mọ báyìí ló ṣe fi ń bọ́jú tí ilé ògé ó yẹ kó máa tó gé jẹ ní kí ni reason tó ṣe lọ ń bá àwọn ọ̀rẹ́ mi tó lọ ń tọrọ owó lọ́wọ́ wọn. ṣé nítorí pé ìgbà tó ń kú rẹ̀ wọ́n lá close ó ṣe tọrọ owó lọ́wọ́ wọn. máa gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu torí pé free ló ṣe lọ ń tọrọ owó lọ́wọ́ wọn ṣé wọ́n mọ̀ pé ó ń dojú tì mí ni ó ń dojú tì mí ó kí n torí pé mi ò tí ì ní sí àbí wọ́n sọ fún ẹ pé mi ò ní èmi ló ń fẹ́ náà torí pé free yẹn ó lè tiẹ̀ wọnú lé kẹjọba bára yín ṣe pọ̀ àbí. kò lè tó yẹn. kò lè tó yẹn àwọn mi ò fẹ́ o see it's not about being sorry alone nǹkan tí mi àti ẹ bá ti ní jẹ́ ká máa wà contented pẹ̀lú ẹ o ti gbọ́ èmi ò fẹ́ o mi ò fẹ́ mo ti gbọ́. tí ilé oge tó gé jẹ o. mo ti gbọ́. ṣẹ́dẹ̀ máa jẹun báyìí. mi ì jẹun ọkàn. ẹ ṣòṣì bínú ni ó ní kó má bínú. mi ì bínú. kí ló tún fẹ́. mi ò bínú mọ́. tó o ní jẹun báyìí. mi ì jẹun múdù mi ò jẹun for now. ẹ̀yin ọ̀rẹ́ ọlọ́run máa wà pẹ̀lú wa ẹ máa rí ajé ṣe wá rí ajé tó ti wọlé tọ̀ àwa kò ní fi wálẹ̀ títí láéláé ṣe ní bá a ṣe wà yóò dáa o inú mi dẹ̀ máa ń dùn ṣùgbọ́n àwọn àgbà bọ̀ wọ́n ní àjọjẹ ọdún tẹ́nìkan bá ní bá a ṣe jọ wà yìí kò fi taratara tẹ́mi lọ́rùn mo sùn mẹ́ta tẹ́dà ń sùn mo lè bára mi sọ̀rọ̀ ẹ jẹ́ ká ṣe lé nígbà tí mo kọ́kọ́ wá gbé lọ́dọ̀ yìí ẹ̀yin méjèèjì nìkan lè ní
níṣẹ́ ẹ̀kẹ́tẹ́ bá ṣiṣẹ́ lọ tẹ́ bá dé ẹ máa fún mi lówó ni èmi kàn ṣe bí èbí náà tẹ̀lé yín kiri ni fine boy for Rudy gbogbo ẹ̀ tún lọ bó ṣe máa lọ àtúnrìnrìn àti rí ọ̀nà ọ̀la mi nílùú tiwọn in the forest wọ́n gbé wa láti forest wọnú àjà owó ibi tí entrance owó wà nínú igbó. Túndé irú àárín ara wa mo ti sọ mi ìsọ́nbò mi ó yé mi náà nínú igbó ajá sáàrin ọlá wọ́n tún sọ pé mi ní kí n tún lọ ní sùúrù ẹ̀yin méjèèjì lẹ tún lówó lọ owó ìwà wọlé wá wò ṣé mo stupid. èmi tẹ̀lé ń wò ìyá àgbà náà ni mí ẹ̀ẹ̀kan mọ̀ mí dáadáa ni èmi náà ń pè ní Túndé àgbà mi mo yẹ jókòó tí mo lè gba láìfù yìí yẹ mo wá come to conclusion pé kí ẹ̀yin méjèèjì rò láàrin ara yín ẹ dá owó jọ fún mi tó tó owó kẹ́ fi invest nínú mi kí n náà wá nǹkan ṣe kí n náà lè máa rówó yọ fún ara mi kò dìgbà tí bá ń dúró tí mo ń wọ̀ wọ̀ yín that is my conclusion. ẹjọ báyìí kẹ́yìn méjèèjì jọ plan iye tẹ́ máa fún yín mímọ̀ iye tó wà lọ́kàn tèmi bọ̀ kí n má lọ yí bẹ́ ẹ plan iye kan mo mọ bówó ṣe ń wọlé o mo dẹ̀ mẹ́tọ́ mi o. ṣé orí tó ní nǹkan tí o sọ pé láti ẹ̀kan ó yé mi dáadáa ó yé bòdì náà ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ owó mi ní purọ́ fún ẹ níwọ̀n ìgbà tí èmi ti là bòdì ti là èmi ti lù ó di dandan kí wọn náà lù láyé. ìwọ ọmọ pé ibi tí mo ti lù yẹn lẹ́yìn máa máa bá jù. Túndé ó ṣe má máa sọ̀rọ̀ báyìí Yorùbá nínú mẹ́ta kì í tó ṣe àwa mẹ́tẹ̀ẹ̀ta àjọ ń bára wa rìn ní àmúrí olówó lóòótọ́ bọ̀tí nígbà tó yá Ọlọ́run wá fi orí olówó yẹn ó fi hàn láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta àwa lè ti torí pé bóyá bí Ọlọ́run ṣe kẹ́ wa àwa méjèèjì ṣe ní owó lọ́wọ́ àní fi tọ́jú ẹ̀ jọ owó ta ní torí ta ló bá ṣe ni tábàtẹ̀ sọ́pà ní nítorí àwọn òbí tó bí wa àwọn ọmọ táwa náà bá bí àti ìyàwó wa ìwọ tó jọ̀rẹ̀ wa kọ́ sáma sọ́pà ní fún ẹ lówó wọn ni. mi ò fẹ́ sẹ́ alẹ́ wá nǹkan tó tó owó fèmí kí mi máa bá bíbẹ́ ẹ̀kọ́ máa kó láàrin yín o tí má dẹ̀ ti bá tèmi lọ́sẹ̀ fún àwọn èèyàn máa béèrè mi lọ́wọ́ yín ọjọ́ tó má dẹ̀ ti rí mi pé kí ló ṣẹlẹ̀ máa sọ tó ṣẹlẹ̀ o ẹ̀mẹ́ ẹ̀fẹ́ mi fẹ́ rí o. Túndé jẹ́ ká máa fún ẹ ní owó lọ jẹ́ kí àwa máa fún ẹ ní owó lọ ó dà ṣe ká ṣe báyìí tó bá ti ń di month end ká máa fún ẹ ní owó end of the month a máa fún ẹ ní owó or weekly okay weekly yẹn kọ́. mi ìfẹ́ ẹ plan iye tẹ máa fún mi ní gọbọi gbà má dẹ̀ lọ invest lé lórí. kí ni nǹkan tó fẹ́ invest gan ò ń pariwo investment kí ló fẹ́ invest lé lórí gangan ó ṣe gbàgbé jẹ́ káwọn máa invest lé wọ lórí ìwọ gangan ní kóló ti wá làwọn máa dá owó sínú ẹ̀ fún ẹ ìwọ ṣáà máa tọ́jú owó máa jẹ máa ṣe yòtọ̀ mi sí wa lọ́rùn àwòdì jẹ́ńlé orò jẹ́ńlé gúngún ìwọ gangan ló ń pè bẹ́ẹ̀ ṣáà máa jẹ́ńlé orò jẹ́ńlé gúngún tó bá jẹ lọ́dọ̀ tèmi lẹ́ni jẹ lọ́dọ̀ bọ̀dí lọ́la kò sẹ́ni tó máa mú ẹsẹ̀ kò dẹ̀ ní ayé lọ́rùn àdúrà táwọn máa gbà fún ẹ nìyẹn. èèyàn máa wọlé iṣẹ́ tí màá fi ṣe wà ní mo lè wà mo lè bẹ̀rẹ̀ farming fish farming wà bẹ́ẹ̀ mo lè decide láti máa tà ní igbín tí máa ejò gan ejò tí máa ta ejò ẹ̀rù abáyé ẹ̀rù kókò sówó lórí ejò táwọn èèyàn jẹjọ kiri bí wèrè káàkiri bí. ó ti yé mi jẹ́ ká wà kókó fún Túndé kó tún fi sápò ọmọ máa ná ẹ̀ díẹ̀díẹ̀. fẹ́ẹ̀ ní àbí. bí a fún mi dán méjì kan tó bá rẹ̀ tún náà ẹ̀ tó padà wá àtúnwẹ̀ wá change kan tó máa ná. ẹ sọ fún mi pé Lálùdé bàbá wa Lálùdé okòlùwò òkè yìí o. ẹni sùn o ṣáájú ló wọlé yìí. àwọn rẹ ọkọ ṣàyínú ẹ sọ pé ẹ ń bọ̀ tẹ́lẹ̀ náà. bẹ́ẹ̀ni wọn sọ fún yín pé mò ń bọ̀ nígbà yín náà sọ fún mi kẹ́ tó wá kalẹ̀ fún ayé adéwọlé yín ó sọ lẹ́yìn ní gbogbo ẹ bá jẹjẹ ẹ bá jẹ mi
ẹ bá dé náà bẹ́ẹ̀ sì bàjẹ́ lọ. ẹjọ́ èmi ò sí bẹ́ẹ̀ o. bàbá wa dọjọ́ ọjọ́ pé ni o. ṣé ni ló kàn fún mi ni. ẹ mọ́ gbàgbé pé bàbá dóṣooṣù kò níyàn bá dógún ọdún yóò padà pé lọ́jọ́ kan náà ni ọjọ́ náà ti wá pé o. ẹ rí àwọn ẹ̀jẹ̀ tẹ́ ń fún mi ní mo ó ti sún mi. Wow. Yeah. I'm sorry for today's girl. Oh my God. Jẹ́ kọ́kọ́ mọ̀ pé mo ń jayé mọ̀. I think I need a selfie. A private selfie with my Porsche. Yeah. Am I there? Yóò ṣe Shannon. All right. Wow, this is beautiful. Bọ́dé gbogbo yẹn máa gbà èmi ni. Yeah. Ti ṣáàṣì. báwo ni ṣe wà òun kúkú pèèyàn tiẹ̀ tí bá kọ́ lẹ́yìn sí òun kú ní kọ́ mi. wọ́n ti gbọ́ kò sí problem jàre báwo ni things. wọ́n tún dé ó wà bẹ́ẹ̀ jàre wọ́n bí tó wà jàre. báwo ni mi ṣe ní sọ̀rọ̀ báyìí láti bí 1 week ni mo ti ń béèrè owó lọ́wọ́ Túndé ṣé mo pé Túndé ò fún mi ó kàn ń give excuses lóríṣiríṣi ni. mo tún wá lọ bá òkú Jàmọ́lá ọ̀rẹ́ mo kàn sọ fún yẹn pé nǹkan tó ọ̀rẹ́ ń ṣe o and luckily for me bí yẹn ṣe fún mi ní owó yẹn nìyẹn o kí ni Túndé gbọ́ sí báyìí kò sí kan tí kò sọ tán ó bínú gan o lè wo ní ìtọrọ lọ́wọ́ yẹn ní ìtọrọ yẹn kò fún mi ni. kí wọ́n ti kú. èmi tẹ̀tí pé mo sí ọlọ́run máa try best wọn pé ìtọ́ wọn bá ní wọn máa send account mi èmi tẹ̀ máa tó tọ́ bá send ẹ̀ ìwọ náà ò ṣe pé àwọn àǹtí àti ọ̀nkù ẹ̀ ó yá wọ́n lè yá ọ̀pẹ̀ àbí. ìwọ ló sọ̀rọ̀ báyìí ọ̀nkù ló pe ló fi dára lè gàràgà ṣé àwọn ọ̀nkù tó jẹ́ pé tí wọ́n gán tó wọn lẹ́rù tí yóò bá lọ gbé ọ̀rọ̀ bá wọn sí wọn máa gbọ́ kò sówó ńlẹ̀ kò sówó ńlẹ̀ náà màmá sọ fún mi ó sún mi járe ká ní pé àwọn pẹ́rẹ́ǹtì mi wà láyé sí nǹkan tó ń ṣẹlẹ̀ yóò ní máa ṣẹlẹ̀. so nǹkan tó wá sọ́sọ́ ni pé àwa ta níyà á mọ ìwọ nìyẹn o. mi yé ẹ. mo ti gbọ́ jẹ́ kó yé mi. ṣe dúró ná Jùmọ̀kẹ́ ńkọ́. Jim àti Amy bẹ̀ lórí dágbére lánàá kó òun lọ sọ́dọ̀ òun náà fẹ́ lọ kẹ́ ìtọ́kọ̀ wọ́n ẹ̀ kò ti dé náà. ṣó ti wá pè. kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí náà
èmi tí mò ń wá owó tí mo fẹ́ fi sanwó exam mi ó ní kí n máa pèèyàn kan wọ́n fi mí sílẹ̀. pípẹ́ tí mo ní kò pè á lè sọ ó lè ọbẹ̀ out àti bí Jùmọ̀kẹ́ ni ó lè yẹ ọbẹ̀. kí ni nǹkan tẹ̀ yéèyàn mo ojú tiẹ̀ ó má gbé ẹ lẹ̀ o. mo ní kó kà. wọ́n mo lọ sórí lecture room. wọ́n na. kí ni wàá ṣe ẹ lọ ra káàdì mi náà jẹ́ kí n tó bá dẹ́kọ̀ pè mí. jẹ́ fi lè ṣá kí ló ń bá mi sọ náà. Okay, that's reminds me. Auntie Jumi. Yes, babe. Ẹ̀yin lẹ lọ sí Ọ̀yọ́ lánàá. Ẹ̀dẹ̀ ti lọ, ẹ̀dẹ̀ ti tọ̀yọ́ bọ̀ báyìí. So kí wá ní làbárí Ọ̀yọ́ tẹ́ ẹ lọ? Torí ẹ mọ̀ pé ìgbà tẹ́ máa fi dé lánàá ẹ bá wà ní. Èwo ni mo understand ni àṣàmáṣà mo tẹ̀ ń pa èwo ni mo lọ sọ́yọ́ mo tọ̀yọ́ bọ̀. Mo understand bẹ́ẹ̀ kí n bèbè jẹ́ kí n understand. Ọ̀rẹ́ nǹkan ló sọ fún ẹmí pé ọ̀dọ̀ bọ̀dẹ́ tó lọ nǹkan tó mú bọ̀ ó ṣáà lọ kí wọn kó má rẹ̀ ní tèbọ̀ kò possible. Ẹ̀yà lọ́kọ̀ ló ń ṣàtúntò sọ fún ẹni. mi ò mọ̀ pé Dangote rẹ̀ gbọ́n sí wọ́n ti dàbúrò Buhari. ẹ ti bínú. mi ò kúkú bínú wọn sílẹ̀ fún ẹ. ẹ má bínú ẹ kọjú sí wọn. lẹ́pẹ̀lẹ́. ẹ káàbọ̀ ní ṣe ti mo ò bínú mo try láti explain fún wọn ni mà. nǹkan tèmi ti ń try láti sọ ni pé èmi gangan mo ò tí ì sanwó ẹ̀sàmù mo dẹ̀ mọ̀ pé tí wọ́n ṣe wọ́n ti sanwó ẹ̀sàmù ẹ̀ tipẹ́ odò ń kú tó o dẹ̀ tún lọ lánàá ikún yóò jọ ṣàánú mi rẹ̀ mi owó ẹ̀sàmù tí ì sọ mo máa dá padà fún ẹ. ṣé kí n má pààrọ̀ fún ẹ. yóò tọ́ mi lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n lánàá wọ́n dẹ̀ fún mi lówó 5,000 ẹ̀gbọ́n ìgbọ̀n mi débẹ̀ wọ́n kàn ṣe bí olórí burúkú lánàá ni wọ́n ní mo sì fẹ́ jọ́ sàn wọ́n pé kíní kan ní mi ò dẹ̀ rán wọn ṣáà nǹkan fún mi lọ wọ́n dẹ̀ fún mi 5,000 naira 2,000 naira owó mọ́tò bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe ń bọ̀ as usual you know me èmi ti yà sọ́dọ̀ kí ni mo dẹ̀ ti aṣọ mo yẹ dé lánàá mo bá yín múra top méjì pé à kí tí ẹ fi hàn yín bóyá máa láìkẹ́ ó wà ń bẹ̀ ìgbà tí mi dẹ̀ bẹ́ẹ̀ bọ́dí mo ti jù sí mo wá lè sọ bóyá tí má gàba dé lálẹ́ anything tó bá fún I will let you know. so ìkọ̀ tẹ wọ́n jọ láti sọ ní pé ẹ ní orúkọ kan tẹ̀lé yá ọ̀rẹ́ wa kẹta yìí. ṣùgbọ́n kò sí mi ẹ pẹ̀lẹ́ kí ló ṣọ̀rẹ́ ọjọ́ wo lọ́rẹ́ ẹ̀dá trix lọ́lọ́ ẹ̀dá trix kí ló ṣe kí ló ṣẹlẹ̀ ọmọ tí kù. nígbà máa dúpẹ́ lọ́wọ́ ọkọ mi gan-an ṣe ló máa ń tọ́jú mi gan kò tí ẹ kí mo aláìní ti hàn tọ́. wà á torí tó ṣe wà yìí láti tó ìṣẹ̀lẹ̀ nǹkan tó lọ́rùn ló ń ṣe ṣó get tí kò bá ṣe nǹkan tó lọ́rùn ràn àwọn guys wà on street tó jẹ́ pé àwọn tó jẹ́ pé tí wọ́n bá ti náwó fún ọmọ ẹ̀lẹ́ wọn báyìí àwọn ṣetán àti túṣe ọmọ ẹ̀lẹ́yìn ọ̀pọ̀ jẹ́ pé ó máa túṣe ọ̀pọ̀ wọ́n dẹ̀ máa gbà mọ́ ọ lọ́wọ́ ni tó ṣe ń lọ nìyẹn eléyìí orí ẹ̀ wá bẹ́ẹ̀ gan gbàgbé ọmọ ìyá mi eléyìí mo kò yẹ kéré. adínú mọ́mọ́ dá ló ń jàre gbogbo ìlú ń sọ yẹn ṣé mo ẹ̀tọ́ mi lè nà ọ́ mo dẹ̀ ń láti ṣe tí mo bá ṣe ta ló wá fẹ́ ṣe. o sùn mi. gbogbo ìlú ń sọ yẹn dá lóhùn o mọ̀ pé àwọn obìnrin tó bá ti ń kó ọ̀rẹ́ mọ́ rẹ̀ tó máa ń dín pé nìkan o rí bóyá ń dán ni mo ti rà àwọn guys mẹ́ta tó máa wá sí bá àwọn yẹn o mọ àwọn guys yẹn ni àwọn guys tó máa ń gbé wọ́n bẹ every time báyìí kò sí tọ́kọ. bọ́bí jíkọ́ ń ron ní ṣẹ́ṣẹ́ báyìí. a dà fún ẹ tó máa ń àwọn bùjẹ́bùdá nìyẹn. yíyíyíyí ẹni tè nígbà yìí báwọn bá guys ẹ̀ pàdé báyìí gbogbo ẹni àpòyí máa ń ga ni o. o mọ ọmọ ẹlẹ́mi gan orí ẹ̀ máa wà ń bẹ̀ ó jẹ́ pé everything máa plumb o mọ báyìí tó ń ṣẹlẹ̀ bọ́bọ́ yẹn ẹ̀ bùjẹ́bùdá ní ayé ni wọ́n. ẹ̀ ń pa ọmọ máa ń fọ́ fún àwọn guys yẹn gan. pàdé mi jẹ́kẹ́ mi tètè máa lọ ọmọ bá fún mi ni mo wà àwọn ọmọdé tètè mo ní láti tètè rí sùn. dé náà kò tí tó 12 náà. jọ̀wọ́ ọmọ ibi tí bẹ́ẹ̀ ṣeré tó nà wọ́n á. kí ló ṣe wá kí ló dé kí ló ṣe ọ̀gbẹ́ni. kí ló ṣe tàbí ẹ̀jẹ̀. Guy.
àwọn tó ń jẹ àwọn orí ewé ẹnu wọn lọ. ẹ̀yin ò mọ̀ pé gbogbo àwọn tẹ́ ẹ̀ náwó ọ̀hún fún pátápátá ẹ̀jẹ̀ wọn lè rí. ogun mú lè ṣe ó tiẹ̀ ti dá báyìí ọlọ́run ní bàbá ẹ̀yin lẹ́yìn kù bí ju. ẹ ṣe sá orí kan ní wàhálà kan ló kàn wà lọ́rùn mi sá àwọn òkú méjèèjì ìbọn báyìí kó wọ́n kó mi ẹ jẹ́ kí n wá kú láti ẹ̀dùn dẹ̀ ṣe sùúrù. àwọn tí mo fi hàn yín lẹ́ẹ̀kan ó ti gbà mí pọ́n náà lówó yín mo fi fẹ̀lẹ́ wọn sára nílé ìwọ náà rí inú rẹ̀. àwọn fún lórí jìnnà ní ìjìnlẹ̀ lọ. àwọn olè dáadáa ìwọ náà fara káásá.
gbàre ayọ̀ gbàre mi fún mi. Orí mi àpèrè ire ni mo yàn gbé mi fún mi. Àgẹ́lì